أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Aki Ọlọ́run atọrọ àlékún gẹ́gẹ́ fún Ànábì Muhammad. Mo kí abawa kábíyèsí aláyélúwà ọba olóríire ọba wa Ghandi Afọlábí Ọláoyè Orúmọgẹ́gẹ́ the third kábíyèsí o. Ọlọ́run mọ́sá ìjà rí bàbá pẹ́, àlékún ìyọ́nú Ọlọ́run bá wa ṣe fún bàbá wa Ghandi, àlékún fọkànbalẹ̀ lórí ìlú Ògbómọ̀ṣọ́, lórí ipò tẹ́ wà yẹn. Ọlọ́run bá wa fi lọ́kànbalẹ̀. Ọlọ́run má jẹ́ kí orí àga yẹn kó gbóná mọ́ yín. Gbogbo àwọn tí ó bá lẹ̀ ní rí ìjọba náà ṣe, Ọlọ́run jẹ́ wọ́n máyé. Bí mi ti máa ń ṣàdúrà nìyẹn. Gbogbo àwọn tó ní bàbá tó bá ń dúpẹ́ ẹ̀ ní rí ṣe, Ọlọ́run jẹ́ wọ́n máyé. Gbogbo àwọn tó bá dúndò pé àwọn fẹ́ fi Ògbómọ̀ṣọ́ ní yín lára, wọ́n fẹ́ fi àwa ọmọ ìlú ní yín lára, tí wọ́n fẹ́ sọ àwa ọmọ ìlú di kòbókò fún yín, Ọlọ́run kó gbọ́ mi gẹ̀, Ọlọ́run ò gbọ́ mi o. Ṣé ẹ ti ń gbọ́ báyìí Miss Margaret? Ṣé ẹ ti ń gbọ́ mi? Ṣé ẹ ti ń gbọ́ mi? Nẹ́tíwọ́ọ̀kì yẹ ṣé ẹ ń gbọ́? Ẹ ṣeun. Ọba Ghandi, Ọlọ́run jẹ́ mi yín ogun bí ẹ pẹ́ lórí àpèrè àwọn bàbá yín. Ọlọ́run ní jí ó bàjẹ́ fún gbogbo yín, ẹ̀yin tẹ́ ń wọlé. Ọba Ghandi, Ọlọ́run bá fi láyà balẹ̀. Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ fún yín, má jẹ́ ó burú fún yín. Mo kí gbogbo ọmọ ojúlówó ọmọ ọkọ Ògbómọ̀ṣọ́ yányán. Mo kí gbogbo wa láti Nàìjíríà, láti ìlú òkè ọya ní dófidé òkè òkun. Gbogbo àwọn ọmọ ọkọ Ògbómọ̀ṣọ́ tá a dúró pójú òní ti ọba, pé ojú òní ti ìlú Ògbómọ̀ṣọ́. Ọlọ́run bá wa gbàdúrà kó wa yín. Ọlọ́run kó fi gbogbo wa lọ́kàn balẹ̀. Ọlọ́run má jà yín láyà. Mo kí Mukadam Abdulaziz, ìyá Margaret, mo kí yín. Jimoh Jàmú Ọláìtàn, kò ní bàjẹ́ fún yín. Mo kí gbogbo wa yẹn. Afa Abdulaziz, mo kí ọmọ ìyá mi, àjọ ń ṣiṣẹ́ náà ni, àjọ ń ṣiṣẹ́ yìí ni. Ọlọ́run ní jí ó bàjẹ́ fún gbogbo wa. Bàbá tí ń wọnú ìkànnì, ẹ jẹ́ á máa bá wa share, ká máa like, ká sì máa comment dáadáa. Àkọ́kọ́ ní tí mo kọ́ fẹ́ ṣe ni pé mo kọ́ àwọn kan rán mi níṣẹ́, àwọn olóràn mi níṣẹ́ tí ń fẹ́ jẹ́ sí gbogbo ayé, sí gbogbo Nàìjíríà, sí gbogbo ìlú tó fi mọ́ Ìwó ní Òṣogbo ní Ọ̀ṣun ní Ìbàdàn ní. Ìkìlọ̀ lélẹ́yìí yóò sì máa jẹ́ ìkìlọ̀ àkọ́kọ́, kò ní mọ níbí, ìkìlọ̀ tí ó kárí ayé ni. Àwọn Yorùbá ní má fi oko bàbá mi dààlà, ọjọ́ kan náà lèyẹn máa ń kọ́. Mo kí bàbá Imam látàpàké, Ọlọ́run ní jí ó bàjẹ́ fún wa. Gbogbo ojúlówó ọmọ ọkọ Ògbómọ̀ṣọ́ torí ọmọ àlè ń bẹ, a sì lè dispute ọmọ àlè sì ti fojú hàn. Àmọ́ ọmọ ọkọ náà sì lògùn ọmọ àlè. Gbogbo tí ń jẹ́ ojúlówó ọmọ ọkọ Ògbómọ̀ṣọ́ yẹn ní tìlú toko, wọ́n ní ká kìlọ̀, ká ṣe wọ́n ní àkọ́kọ́. Ètí mò ń sọ yìí, àwọn akọ́dà gan mọ́ ń sọ̀rọ̀ yìí, gbogbo àwọn tí wọ́n rán mi wọ́n láti diaspora Nàìjíríà ni wọ́n ń wò báyìí. Wọ́n ní ká kìlọ̀ fún gbogbo wa yányán, àwa bloggers àti àwa tá a blogger, tí a sọ̀rọ̀ wa di blogger òjijì nítorí ọ̀rọ̀ tí ó kàn wá. Ẹni yòówù tí wù ọmọ bó ti wù kó tó lórí ibi tọ́lọ́run bá gbé ọ sí,
wọ́n ní ká kìlọ̀ fún yín ipe ó tó gẹ́ ìmọ̀ fi ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ta yín, pàápàá jùlọ ìmọ̀ fi àbùkù kan ọba wa Ghandi Afọlábí Ọláoyè Òrùmọgẹ́gẹ́ kẹta, ìmọ̀ fi àbùkù kan ọba. wọ́n ní ká sọ fún yín pé ó tó, pé ìtẹ̀ ṣe yìí tó. lẹ́yìn ìta ń ṣe yìí àti àwọn ìkìlọ̀ tó ti máa wáyé káàkiri orí rédíò, káàkiri gbogbo ayélujára tí wọ́n ti máa polongo rẹ̀, gbogbo tí ń jẹ́ ọmọ ọkọ, ojúlówó ọmọ ọkọ Ògbómọ̀ṣọ́ àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí àtòníṣẹ̀ṣe àti rúpọ̀ alẹ̀pọ̀ padà. ẹni wèrè kan ó ní Ògbómọ̀ṣọ́ tẹ́lẹ̀ ìlú ẹbọ ni, fílẹ̀ kọjá ìlú ẹbọ, ṣebí ìlú bàbá tọ̀dọ̀ tiẹ̀ kò sóníṣẹ̀ṣe ń bẹ̀. ìbẹ́yìn lẹ gbà fọ́lọ́run lórí kádàrá lónìí ìlú bàbá tọ̀dọ̀ tiẹ̀, ìlú tọ̀dọ̀ tiwa báwa ti ṣe nìyẹn. àtòníṣẹ̀ṣe àti kìrìsìtẹ́nì nù wa àti mùsùlùmí tá à ń jẹ́ ojúlówó ọmọ ọkọ Ògbómọ̀ṣọ́ ní ká sọ fún gbogbo wa pé gbogbo ẹni tó bá tún jáde lẹ́yìn tá à ń sọ yìí, ẹ sì lè tíráì wá wò ó, lè rò ó bẹ̀rẹ̀ ni. sọ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ní adìẹ ní ń bá wa tàn lọ́wọ́. ètí mò ń sọ yìí gbogbo àwa torí ọmọ àlè lẹ́ni tí wọ́n mọ tako sí ilé bàbá rẹ̀ tí ò ní lè sọ̀rọ̀ nítorí kinní kan, nítorí ẹ̀sìn. wọ́n ń bú ọba àlú yín nítorí ẹ̀sìn. ọba Saudi bó ti jẹ́ ọba tóun, kò sẹ́nìkan tó lè wí tó lè, mùsùlùmí kan tó bá ṣe dédé sọ́ba Saudi wọ́n fi sẹ́wọ̀n Saudi náà kọjá mùsùlùmí kó o ṣe wèrèwèrè sílùú Saudi. ọba àlọrin ṣéhù ọba àlọrin bó ti wù kí èèyàn ó jẹ́ yìí, kódà kó jẹ́ ṣe kó jẹ́ ìmáàmù gbogbo ibì kan, kó bá ti rí ọba àlọrin fín, wọn ò ní fi tẹ̀sìn ṣe, wọn ó tìrìtì fọkọ̀pù ẹ̀. wọ́n wá ń bú ọba àlú tiẹ̀, ó wá torí ẹ̀sìn òòrò àláfíà gbogbo òlu yányán torí pé ó nífẹ̀ẹ́ nìkan, ó wá ní ká máa bú ọba àlú rẹ lọ. àwa tá a bá tún wá ń sọ̀rọ̀ ó tún máa wá pè wá ní kèfèrí, sọ́rọ́ bọ̀ lọ gbádùn. so wọ́n lé ẹyẹlé owó ni wọ́n ní ẹyẹlé ló ń tàn lọ́wọ́ sórí pé ó gbádùn. ṣùgbọ́n bí wọ́n ò bá gbádùn, àwa tá a gbádùn tá a sì mọ iye nǹkan wa, a ti ṣetán o. tí èmi náà sì jẹ́ kan nù wọn, mi ẹ́ sọmọ àlè, ojúlówó ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ lèmi náà. ibẹ̀ ni wọ́n bí bàbá mi sí, ibẹ̀ ni wọ́n bí ìyá mi sí, ibẹ̀ ni wọ́n bí èmi náà sí. I was born and brought up in Ògbómọ̀ṣọ́. èmi ò sì ní fowó sí ju ilé bàbá mi bó ti wù kọ́ mọ́. mo sọ fún èèyàn kan, bẹ́ẹ̀ nìkan bá gbówó wá fèmí kí n takò ọba, wàláhì tàláhì ń gba owó lọ́wọ́ rẹ̀, àmọ́ tó fowó ń ba tiẹ̀ jẹ́ náà ni. ó bí n bá gba èmi èèpọ̀n bówó bínú. so ìkìlọ̀ lélẹ́yìí fún gbogbo àwa àti wo, especially mufti wo, mo dákọ̀ mufti wo, especially mufti wo. bàbá wọ́ọ̀nì àti wọ́ọ̀nù yín báyìí, bàbá wa bàbá Jígínní àti wọ́ọ̀nù yín, oníyàwó mẹ́ta àti wọ́ọ̀nù yín. èmi kọ́ ni mo rárá mi o, àwọn tí wọ́n ojúlówó ọmọ ọkọ tí wọ́n sì tó ìlú wọn gbèjà ni wọ́n rán mi, kì í sì sẹ́nìkan. so mọ̀ pé bí ẹ̀yin bá ń jọ́ ẹ ti ń dáná fáwa, tẹ́ ń ro ọbẹ̀ bàjẹ́ fún ọba, tẹ́ ń ro fún ọba ti pọ̀ tó yìí náà, àwa ń jẹ́. àmọ́ bí gbogbo wa ibà padà dáná fẹ́yìn, ẹ jẹ tẹ́ bá jẹ tán ẹ wà bẹ́ńkùn. láìpẹ́ yìí àwọn kankan ti fẹ́ sọ̀rọ̀ lé lórí. àkọ́kọ́ nìyẹn, ìwọ́nì nìyẹn láti ọ̀dọ̀ àwọn ojúlówó ọmọ Ògbómọ̀ṣọ́. wọ́n ní ó ti tó gẹ́, wọ́n ní ẹyẹlé ló ń tàn tẹ́lẹ̀, àmọ́ nísìnyí adìẹ fẹ́ máa bá wọn tàn báyìí. àmọ́ ìwọ tó bá wá mú léré àtòrí Facebook ni o, àgbẹ̀ náà lọ pọ̀ sí jù. máa retí sórí ibi tá a gbà yọ sí ọ, o lè mọ̀ bóyá bí kóòtù ni, àá lè má gbàgbẹ́ yẹn yọ o. àwa tó rà ti mọ gbogbo orú yín
ntẹ gbójúlé kó wa náà àti mọ̀ ẹ lè expect pé ọba ò ní sọ fún wa pé ká ṣe bàtà ìsọmọ àlè ọbọ wà ní agbáyín létí ṣé nígbà tó bá gbọ́ bàbá mi nísìn ìníṣẹ̀lẹ̀ sọ fún bàbá mi pé lágbájá o ti kó ẹnìkan bú yín o èmi ní ti kọ́kọ́ bá ọjà ní ti kọ́kọ́ bá ọjà náà ní ti bá ti àti bàtàrà wa jẹ́ nígbà bàbá wa gbọ́ ni òun náà ti wá ṣe bàbá ẹ má bínú nígbà ó máa bú yín ní ilé wòran ni wọ́dí nìyẹn. ní ìgbà tí wọ́n ń pe arákùnrin kan ní Kazeem Owólabí ọba fún un ní petition ẹ wo nǹkan ọba fún yẹn méjì ní petition lásán wọ́n kọ petition fún wọ́n pè lẹ́jọ́ torí pé ó ń fi ẹnu àbùkù lu ọba ẹni táwọn wí tó wájọ́ máa lè ẹ̀yin OMC sẹ́rí ìjọ wọn ti máa ń sọ̀rọ̀ ẹ̀yẹ OMC yẹn èmi ò tiẹ̀ ń fetí sí torí pé orúkọ yẹn fúnra mi yẹn kẹ̀kẹ́ kò kí ń wo etí mi torí ẹ fúyẹ́ ẹ̀yin OMC yẹn ṣé tìlú lẹ̀ ń ṣe generally ni àbí ti èwo lẹ̀ ń ṣe gan. ṣé ìlú lẹ̀ ń ṣe ni ẹ̀yin OMC nígbà tí èèyàn ń bú ọba tí ń sọ fún ọba pé tìlú bá ìlú ọba tẹ́ bá dàlú tán ẹ sá lọ ṣé ẹ gbọ́rọ̀ rúrùn nígbà tó sọ ṣé ẹ̀yin OMC ẹ ti yín di kí lẹ sọ sí torówó lẹ́yìn OMC lẹ́ ń sọ fún ọba pọ́ bá ṣe pé nìkan lẹ́jọ́ ṣé ìgbà tí ìyín ń sọ fún ọba pé ọba bàlújẹ́ tán yóò sá lọ ni kí lẹ́yìn OMC ṣe sí kò sí nǹkan kan tẹ́ rí ṣe sí àbí níjọ́ tí gbogbo yín tí wọ́n ń bú ọba mo wo fídíò ìmáàmù kan Námùtọ́lá wọ́n ṣe wáàsí kan útúbà kan límúbàrí mo fi àná Muhammad búra wáàsí yẹn tí n bá play wáàsí yẹn ń bí ìmáàmù bú ọba ṣe rí kí ṣe pé ọ̀rọ̀ pé ìmáàmù á ti mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ yẹn bàbá ni wọ́n bá wí a ò ní ṣàbòsí o ẹ sì lè fún mi náà lẹ́tà ẹ lè fún mi lẹ́tà ìyẹn ò ṣe pírọ́blẹ́mù fẹ́mi èmi tí gbogbo nǹkan láti múra tẹ́lẹ̀ ká tó wá ń bèè tà sí pé kò sóńtọ̀hún tó bẹ́ẹ̀ bọ́lá wọn bá gbìyànjú dídá ní kó ṣubú bí ó ti wá ṣubú sójú ọlọ́run níjọ́ tí kòkó ti ń ṣe sú ẹnìkan ò gbọ́ nígbà tó odó wa ń gúnyán ariwo wa ta èèyàn méjì pé lọ́ba ti competition fún níta fi mọ̀ pábò sílẹ̀ ń ṣe náà ni pé ní ìjọ́ tí Ìmáàmù Tọ́lá tí ẹ ti ń gbọ́ pé wọ́n ń bú ọba táwa náà gbọ́ pé wọ́n pe ọba lọ́mọ ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ tí ń fakó sáyà ní ààrẹ nìkan tí yóò jáde pé Ìmáàmù Tọ́lá tó wí hàn ọ̀dà kò sẹ́nìkan kan gbogbo ẹ̀yin OMC yìí kò sẹ́nìkan kan tó jáde ní gbogbo ẹ̀yin àáfà tẹ̀yìn sọmọ ìlú náà tẹ̀ sọ wọn di bloggers ọ̀sán gan ṣé wúwútì ìwò gan jáde kó ní Ìmáàmù Tọ́lá níta sísọ yóò da o ẹ sì mọ ní ọba ń fagbó jágò ọba àjẹbìdì àti ń fagbó sáyà níjọ́ tó mú àlè kan náà tó dé níjọ́ tí Ìmáàmù Tọ́lá lọ bẹ ọba nìbàdàn tí ọmọ yẹn jáde tí ń sọ fún ọba pé ọba mu mọ̀tínà ń jà sí mọ̀tínà kí lẹ ṣe é sọ nǹkan kan sí ṣe rí ẹ kéku nífa torí àṣẹ bẹ̀rẹ̀ ni o àwọn tí ẹbí ijó ẹ̀yìn tí ń kọ́ òyìn lo ẹ̀wọ̀n ta ló gbọ́ sí ta ló jà náà ṣe é mọ iye àáfàá tẹ́tí hàn lé mọ̀ lÓgbómọ̀ṣọ́ ṣe é mọ iye mọ́tò àwọn àáfàá tẹ́tí bàjẹ́ ṣe é mọ iye àwọn tí ẹ ti fi hatred tẹ́ ẹ ti fi torí pé ẹ nífẹ̀ẹ́ Ìmáàmù Tọ́lá ẹ fẹ́ kí wọ́n jẹ lọ pẹ̀lú tí àwa sì ti mọ dimension àti mọ ọpọlọ tẹ́ ń lò ẹni bá rí yín yóò wò pé bóyá àbí ìsìláàmù náà lẹ nífẹ̀ẹ́ tó bá wọn ẹnìkan ní don't say that kí ni kí n sọ àbá yìí ẹni bá wá wo ẹ̀mí yín tí ẹ bá rí ẹ̀mí yín á rí i pé
wàláì tàláì kì í ṣe pé ìmáàmù náà lẹ nífẹ̀ẹ́ báwọn àbí ìsìláàmù lẹ nífẹ̀ẹ́ àjẹ́ńdà kan bẹ́ẹ̀ ní s'Ògbómọ̀ṣọ́ gbogbo ẹ̀ tẹ́ dúró pé ìmáàmù Tọ́lá ni. àfáà tí mo gbé sókè yìí tọ́gẹ́ fìlà gọ̀bì sínú kínní mi ì múrúkọ àfáà yẹn mi ì dẹ̀ fẹ́ mọ̀. àfáà yẹn ń ṣe fídíò ń sọ àwọn ọ̀rọ̀ kan mo wá ń bi gbogbo yín léèrè pé kí ni ọba gan ṣe. kí ni ọba gan ṣe ṣé ọba ní ìmáàmù ṣe òun ni tí gbogbo yín fi wá ń jáde sẹ́rí tí máa tẹ̀sí ọkọ̀ tọ́pìkì gan-an tí wọ́n sọ pé ìmáàmù ìjà láàrin ìmáàmù àti ọba wọ́n máa wò pé orí yín dàrú ni ìmáàmù tó bá ń jà ni ṣé ìmáàmù ló mú ọba lọ́kọ́ ṣé ọba ló kó ìmáàmù lọ́kọ́ ọ̀tún ni ṣé ọba ló pe ìmáàmù lẹ́jọ́ ni bí ibà ṣe àbòsí wá ìtaaró tọrọ ńlẹ̀ tá à ń parọ́ ẹ̀yin tèmi wá ìtaaró tọrọ ńlẹ̀ tá à ń parọ́ wá ìtaari ọ̀nà ńlẹ̀ tá à ń wọgbó àbòsí lẹ́ ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń ṣàbòsí ọba yẹn ẹ tí wọ́n fẹ́ fi kó bá wọ́n tí ẹ fẹ́ fi kó bá ìlú lápapọ̀ ẹ tí wọ́n fẹ́ ya àwa ìlú náà ẹ fẹ́ sọ kìrìsìtẹ́nì ti di àkọ́kọ́ ni pé mùsùlùmí ẹ fẹ́ pín wọn sí oríṣiríṣi àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì ni pé ẹ tún fẹ́ fi style mú ìjà ẹ̀sìn wọlé kí kìrìsìtẹ́nì kó lọ lọ́tọ̀ kí mùsùlùmí kó gba tiẹ̀ lọ kó níṣẹ̀ṣe náà kó máa ṣe tiẹ̀ tó wá ṣe pé ẹ̀ńkálùkù ọ̀ wà lọ́tọ̀ọ̀tọ̀ ní ìgbà kan tó jẹ́ pé bí àwọn oníṣẹ̀ṣe tí wọ́n bá fẹ́ ṣe ìnáwó wọ́n fẹ́ ṣe kó mọ́ ni wàláì àwọn mùsùlùmí ni wọ́n máa ń pè pé ká bá wọn pa ẹran níbi tí ìfẹ́ dé tó wọ́n sì mọ̀ pé àwọn mùsùlùmí náà wà àwọn òsì fẹ́ fún wọn ní haramu jẹ tó wọ́n ti mọ̀ pé àwọn mùsùlùmí kì í jẹ ẹran tí wọn bá dú. So ẹ̀yin wá dé ẹ̀yin wá fẹ́ mú gbogbo kan yẹn ẹ fẹ́ dàrú ẹ wá rò ó bọ́ yá àwòrán àlewòrán mọ́ àwa ti ṣe tán social media mo ti ń sọ o èmi tí mò ń sọ o lè mọ̀ wò pé ta lè léyìí àmọ́ àwọn tó ń rán mi wọ́n ju gbogbo yín lọ àwọn tó ń rán mi ju gbogbo yín lọ ẹni bá tó ń ṣe wèrè kọ́ jẹ́ ìmáàmù bìkan wàláhì tàláhì àṣì èmi ọ̀kọ́ wa wú ọ lórí Facebook náà ẹ̀ wá ń pósì àwọn fídíò kan tí ìmáàmù Ọ̀fà ti ń advice ìmáàmù Tọ́lá fídíò yóò ti pẹ́ nígbà tí wọ́n advice ìmáàmù Tọ́lá ńgbà náà ìmáàmù Tọ́lá ọ̀gbà advice ọ̀rọ̀ yìí náà lórí mobile ni ọ̀rọ̀ yìí ni bọ̀ nísìn bàbá gangan ọ̀dá sí mọ́ ìmáàmù àgbà Ọ̀fà ọ̀dá sí mọ́ wọ́n tún máa ń fi wáàsí yẹn gan kìlọ̀ fáwọn ìmáàmù mi ni pé ẹ má dàbí ìmáàmù tí wọ́n fi jẹ tán tó wá lọ́ba ò láṣẹ lórí òun mọ́. àmọ́ adúpẹ́ fọ́lọ́run bí àwọn tí ó sunkún ti ń sun lọ́wọ́ báyìí àbá tó dé fìlà ẹ bá mọ̀ wọn ẹ bá mi sọ fún wọn gbogbo wòròwòrò tí wọ́n wí yẹn ẹ má wí bẹ́ẹ̀ mọ́ ẹ wọ́n sọ fún mọ́mù tọ́ àbá kan náà ṣe wá sí wọ́n sẹ́ndì lẹ́kṣọ̀ ẹ sí mi láti UK wọ́n ní mọ́mù Tọ́lá ẹ dúró lórí ẹsẹ̀ yín ẹ má bẹ́sẹ̀ kú òun bẹ́ẹ̀ mọ́mù Tọ́lá wọ́n tàn yín ni o téèyàn bá dúró lórí ògùn lórí ẹ̀gún àbí tó dúró sórí ìgò yọ yàyàn lẹ́sẹ̀ o gbogbo ẹ mo lè fi sọ ẹ lè wí ní ọba l'Ógbómọ̀ṣọ́ mo fi àná Muhammad sẹlẹ̀rì ọ̀nà wo lẹ fẹ́ gbà. ọ̀nà wo lẹ fẹ́ gbà kí n kọ́kọ́ gé yẹn púpọ̀ àná a tún wá gbọ́ pé Ìmáàmù Tọ́lá mo rí iv kan wọ́n lè fẹ́ kọ́ sẹ̀ríà hall s'Ógbómọ̀ṣọ́ sẹ̀ríà court s'Ógbómọ̀ṣọ́
gbogbo ọ̀nà lẹ́sà ń wá ṣẹ̀ríà court tẹ́ fẹ́ kọ́ yẹn. Ìbéèrè àkọ́kọ́ ni pé ṣé ọba ìlú mọ̀ sí? Ṣé ọba ìlú mọ̀ sí? Àwọn kan ń bẹ tán máa ń kọ mẹ́sẹ̀gì yẹn dá wọn lóhùn, èyí ó ti mọ̀ pé mugafadu ni wọ́n, àwọn ẹrú àwọn tí Ọlọ́run gangan ti sọ pé wọn ò wáyé wá ṣe rere láyé ni. Ẹ mọ̀ òun gbà pé gbogbo ẹni ní ó sẹ́rí kéwú ọ̀tọ̀ ni kéèyàn ó kéwú gbà míì. Mo ń bá àwọn àmì nǹkan sọ láti UK, mo ní ọ̀tọ̀ ni humanity, ọ̀tọ̀ ni religion. Torí pé a da humanity mọ́ religion, òun la ṣe ń kó àwọn mùsùlùmí papọ̀. Ṣẹ́rẹ́ àwọn kan bẹ mùsùlùmí ni wọ́n ṣùgbọ́n eré wọn ò ṣe kí ni, eré wọn ò fi gbogbo ara pé. Kéwú ni wọ́n kà, Ọlọ́run fún wọn lọ́pọlọ. Ẹ gbọ́ wọ́n lẹ́ẹ̀ tí ó pọ̀n lé ní. Àkọ́kọ́ tiẹ̀ ni pé ṣé ìmáàmù tiẹ̀ lẹ́tọ̀ọ́ àtúntì ṣe kinní kan nígbà tẹ́jọ́ wà ní kóòtù lọ́wọ́. Nígbà tí ẹjọ́ wà ní kóòtù lọ́wọ́, Sharia court tí ẹ sì wà ní ààrẹ náà nìyẹn, tó bá sì yà ẹ́ ní ìmáàmù yẹn kan pọ́n ọba lé. Ṣé wọ́n pọ́n ọba lé só bá mọ̀ sí? Ṣé ọba mọ̀ sí? Ṣé ọba mọ̀ sí Sharia court yẹn? Tẹ́ ẹ bá ní ọba ò lẹ́tọ̀ọ́ àti mọ̀ sí, lẹ́tà tí mo fi sí ojú mo máwòrán yìí, máa fi sí comment section. Ẹ bá mi ka lẹ́tà yẹn dáadáa. Níbi tí ìmáàmù ti ń sign lẹ́tà, tí wọ́n sign fọ́ọ̀mù dẹ̀ lẹ́tà kọ, tí wọ́n ti ń sign fọ́ọ̀mù, wípé àwọn ò ní ẹ́và láyé ṣe ohun tí ó tako gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ yẹnyẹn, gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́. Ìntì fẹ́ ló ń bẹ ni pé mọ́mọ́ sì tún sáìn wípé àwọn ò ní gbègbèsẹ̀ kan àbí lọ síbì kan láì sí ìmọ̀ sí ọba níbẹ̀. Gbogbo tẹ́ wá ṣe ń sọ bá mọ̀ sí. Ẹ tún wá sáìn wípé tẹ́ ẹ bá rìpíìtì nǹkan yẹn bóyá mẹ́ta kọ́ ni wọ́n láǹfààní àti yọ yín bí fọ́ọ̀mù yẹn ni o, pé wọ́n láǹfààní àti yọ imí ìmáàmù. Orí pẹ́ aṣèré gbàgbé, ẹni bá sú ó lè gbàgbé, ẹni bá kó ni ò ní gbàgbé o. Èmi kì í fẹ́ sọ lórí ọ̀rọ̀ pé ọmọ inú ilé kan ni, àmọ́ tá a fi ń sọ̀rọ̀ ńbẹ náà ni wípé ó ti lọ́mọ ọ̀rọ̀ ìlú nínú, ó ti lọ́rọ̀ ọmọ ọba nínú, ó ti lọ́mọ ọ̀rọ̀ ọba nínú. Sharia court bá ti wà sówá function, ẹ fẹ́ gbé dìde náà ni náà wèrè ọ̀dẹ̀ ó ní tiẹ̀ ń sọ̀rọ̀ yìí náà, ọ̀dẹ̀ ó ní. Níjẹ́ ní láti bá ọ sọ̀rọ̀ náà, mi ní láti bá ọ sọ̀rọ̀. Ṣé rí gbogbo ọgbọ́n tẹ̀ ń dá yẹn, àwọn kankan méjì ń bẹ tẹ́ ẹ̀ lé láyé escape gbogbo ẹ̀yin followers mọ̀ tọ́lá. Ṣé rí àkọ́kọ́ ni pé gbogbo tẹ́ ń ṣe yẹn ẹ kàn ń ba ọ̀rọ̀ ara yín jẹ́ àkọ́kọ́. Ìdí ni wípé ẹ jẹ́ kí n sọ fáàsì kan fún yín, ọba ló ní mọ́ṣáláṣí yẹn. Ẹ gbọ́, ọba wèrè kan ṣìtù lélẹ́yìí, ó ní go find meaningful job doing, you are too jobless. Let me even ask you this simple question, are you even Muslim in the no, I'm not a Muslim, I'm a Christian. Ẹ̀yin kan ṣe wá ponú báyìí. Abdulaziz Agunna ń pè ọ́
gbogbo mi wà yìí èmi àti bàbá mi àti èyí ṣẹgbẹ́ àkọ́kọ́ nù èmi àti àyèṣe ẹgbẹ́ ntọ́lọ́run ṣe fún mi lénìí àti tọ́lọ́run tí mo ti achieve nínú ayé níwọ̀n bá gbogbo mo kọ́kọ́ lówó mo believe pé àlejò dúró bí nǹkan kan ní mi àti kájọ máa sọ̀rọ̀ náà kọ́dà ò lè pàdé mi wàláì kó dúró tì mí kó lè pàdé mi kó dúró tì mí wèrè ní Imam Tolias not the mate of your forefather ọ̀ya wèrè ní ṣé yẹ kí n máa ka àwọn kíní ìṣá ṣé yẹ kí n máa ka àwọn kọ́mẹ́ntì àwọn wèrè yìí àwọn sẹ́rí ẹ̀yìn kan ń bẹ jásí pé àìní ọpọlọ àìmọ́núrò òun ni ò jẹ́ kí ọmọ bíi tẹ́ tòsí. ẹnìkan ní Imam Tọ́lá ó ní Imam Tọ́lá ó ní Imam Tọ́lá kò sí ní Ológbòmọ̀ṣọ́ mo sọ fún Imam Tọ́lá mo challenge gbogbo ẹ̀yin mo challenge gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ àwọn ẹ̀yin tẹ́ jẹ́ alábòsí dandan alábòsí wèrè wọ̀nyí ọdún mẹ́ta tí Imam Tọ́lá lò fmi ní achievement ọba gádì ti lọ́dún kan pé lórí àlefa àti rí achievement tó fojú hàn kí ni achievement Imam Tọ́lá láàrin ọdún mẹ́ta yẹn ni Ògbómọ̀ṣọ́ fi pariwo àti ìdákẹ́ ní sàṣẹ̀ ń dákẹ́ ni Ògbómọ̀ṣọ́ ò sinmi láàrin ọdún mẹ́ta yẹn ìyàwó mi ò ṣètọkọ rẹ̀ mọ́. eléyìí ìwọ tó ní láárí ló ra kinní kan ìwọ tiẹ̀ èyí dáhùn lónà wọ́n ní wọ́n ti ní kéèyàn dákẹ́ wọ́n ní a silent is the best answer for a fool sórí èyí tí ìwọ Abdulaziz tó o bá fẹ́ tó bá fẹ́ prove ara rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ torí ẹ̀ pé tó dá láhán tó nílàka èyí tí mò ń ṣe yìí tó bá bí ọ̀dà lọ gbé fóònù kan ṣe kó o wá sọ tí mò ń sọ pé Imam Tọ́lá kó o wá proof Imam Tọ́lá kó o proof wọn right bí mi ṣe ń proof ọba right yìí bí mo ṣe ń proof ara wa right yìí bí mi ṣe ń proof Imam Tọ́lá wrong yìí láwọn nǹkan tí wọ́n ṣe tí ọ̀dà yìí àmọ́ ayé kọ́mẹ́ǹtì náà lọ wá bó ti mọ kọ́mẹ́ǹtì nìyẹn àmọ́ kọ́mẹ́ǹtì àwọn tí ó dá lóhùn náà ti wà náà kọ́ ẹ́ kí wọ́n dá lóhùn náà kí ni achievement tí wọ́n sì ní achievement negative yẹn pọ̀ ju positive lọ ọdún mẹ́ta òun la fi ń fa ọ̀rọ̀ pé wàhálà l'Ógbómọ̀ṣọ́ ọdún mẹ́ta kò sí nǹkan kan tèmi ń rí ju pé wàhálà lọ fọdún mẹ́ta I can say it as in mo lè sọ in anywhere any place. ìtẹ́mi tí ẹ fẹ́ béèrè lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹni kí Imam Tọ́lá ó jókòó síbi tí wọ́n jókòó sí òun kọ́ mọ́ tẹ̀lé àṣẹ ọba mọ́ ṣe rí ní tí gbogbo yín àwọn nǹkan ń bẹnu yín tó yẹ kí wọ́n tiẹ̀ lọ kó lọ sẹ́wọ̀n ẹ̀yin sọ wípé ọba bàbá Ṣọ̀ún ni wọ́n competition fún Kọ́símù Owólabí ọmọ àlè yẹn rárá o bàbá kọ́ ló competition o bàbá kọ́ o àwọn ọmọ ìlú torí wọ́n fapò torí wọ́n pé ni wọ́n competition fún àṣìṣe yẹn bàbá ò tí bẹ̀rẹ̀ sí ní báyìí fà bàbá ò tí bẹ̀rẹ̀ sí ní báyìí fà bàbá ò tí ẹ̀ ráyè àti bẹ́ẹ̀ nìkan kan ní fa nǹkan tó rí pé ẹni tó bá ní làákàyè tó bá ní mọ bí ti ń lọ ẹ̀yìn kan ń bẹ tí ò ní wò mo dẹ̀ sọ fún bàbá ti sọ̀rọ̀ mẹ́ta kan àbáṣọ ti sọ̀rọ̀ mẹ́ta kan wọ́n sọ̀rọ̀ mẹ́ta kan kíní kan lẹ́tẹ̀ wá lè mọ̀ pé there is no way tí ìmáàmù lè wí ní ọba mo fi Ọlọ́run bá ṣẹlẹ̀ rí kẹ́ ẹ lo àlèkè àwọn kẹ́ ẹ padà Ọlọ́run kò lè gbọ́ bẹ́ẹ̀ kẹ́ ẹ ṣàdúrà 20 ọdún kẹ́ fi bọ́ Ọlọ́run ò lè gbọ́ kí ìmáàmù láwọn fẹ́ torí pé ẹni tó bá wà lórí right
kí ni ọba àti ìmáàmù fi ní nǹkan dàpọ̀ ẹni tí ìmáàmù àti àwọn tí ìmáàmù jọ ní nǹkan bá dàpọ̀ rántí wọn mọ́ àwọn tí ìmáàmù jọ ní ìṣù papọ̀ ràn yẹn mọ́ torí ààbò sí tẹ́fẹ́ ṣe ẹ wá ń tì sí ọba lọ́rùn ẹ sì ń wò pé bóyá ọba lè pàṣẹ wípé kí àwọn Ayílára kí wọ́n gbàgbé ẹ̀ tẹ́lẹ̀ ọba ò dá sí ọba ò máa ń pa rẹ̀ ẹ kàn ń pariwo ọba ní ọba sọ́ngbà tí àwọn rọ́bítọ̀ tí wọ́n lọ àwọn tó rí wọ́n pé àwọn tó rí wọ́n pé tí wọ́n lọ bá bàbá Ṣọ̀ún bàbá Ṣọ̀ún sọ fún wọn wípé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àwọn kì í ṣe mùsùlùmí àwọn ò sì ní kírun mọ́sálásí àwọn ò sì ní yan pásítọ̀ síbẹ̀ torí àwọn ọ̀rọ̀ kan ń bẹ táwọn rìpítì fún yín torí ẹ̀yìn kan ń bẹ tẹ́tí yín ti di ẹtí yín ó sì di àbòsí tẹ́ fẹ́ ṣe nípa yí pé ìyìn tẹ́ ẹ fẹ́ mú wá àwọn ìyìn tẹ́ ẹ fẹ́ jẹ́ kó ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ òun ni fókọ̀sì yín ń bẹ àti ẹ̀yin àtàwọn tí ń fowó kún yín lọ́wọ́ àwọn tí ń fowó kún ìbàjẹ́ lọ́wọ́ nínú gbogbo yín ọ̀kan ní bàbá òkè odò ọ̀kan bàbá àsàlẹ̀ odò gbogbo bàbá tí bá jẹ́ lẹ́yìn tẹ́ ń fi owó kí irun wo là ń kí tí ẹ jásí pé ní gbogbo ọjọ́ Jímọ̀ security ó kún bẹ́ẹ̀ ní bámú ọlọ́pàá ní Jímọ̀ security ó wà kún Jímọ̀ bá kún Àmọ̀tẹ́kùn bẹ́ẹ̀ tí ń sọ ìmáàmù láì jagun kí ni ń ba ìmáàmù lẹ́rù bí èèyàn bá wà ní ipò tí jásí pé ipò tó wà yẹn ọkọ̀ mọ̀ pé àánú kò sí kinní kan kí wàá náà ń kó pásítọ̀ kí là ń kó kílókò káàkiri fún kí là ń kó síkọ́sì káàkiri fún ọ̀tọ̀ ọlọ́pàá tí ó tẹ̀lé mọ́mù wọnú mọ́ṣáláṣí ọ̀tọ̀ làwọn ẹni tí èdè lẹ́yìn mọ́ṣáláṣí. àmọ́ sẹ́ rí àbòsí ibi tábòsí ò wá gbé kó wá dé àmọ́ wò kọ́dún tó parí náà ni. bóyá kábíyèsí àbá wa ìdálábòsí ni àbẹ́yìn tí ẹ̀ ń sọ́pọ́ọ̀tì Ìmáàmù Tọ́lá tẹ́ ẹ̀ sọ́pọ́ọ̀tì òdodo bóyá ìdálábòsí náà máa wò nígbà tí yẹn jẹ́ pé ojú yín fọ́ tẹ́tí yín ò sì di bàbá tí ń sọ nínú ara wọn pé àwọn àti Ìmáàmù Tọ́lá ò ní ìjà kọ́dà gbogbo èébú tí Ìmáàmù Tọ́lá bú àwọn ò tiẹ̀ ríro bí ẹ bá ya wèrè torí yín bá pé èèyàn ń sọ fún ọba pé ọmọ ìjẹbẹ tí ń papọ̀ àyà ẹ sì tún ń gbòǹdò pé kò sí nǹkan tó bá ṣe ẹ ya wèrè ni torí ìgbà rẹ̀ máa rò pé ká má fún yín lépè ṣe ẹ bá ẹ ya wèrè ni ọba yẹn tí wọ́n sọ pé bó ti sọ tó náà àwọn ọ̀dá sí àwọn ò tiẹ̀ ríro gbogbo yín lẹ gbọ́ etí yóò di ìbẹ́lẹ̀ kéwú òsì wo lẹ ké gan kéwú tí ò yé yín àná Muhammad ní ọlọ́lá akọ́lọ́ kánà mọ́ra ọ̀rọ̀ Kùránì sì ni Muhammad báàkì wà kúlíjálà akùwọ́sà kọ́lé báàtìl iná lè bátìlá ká náà sáwùkà ọlọ́run bó ti wù kó tọrọ okòrò tó ibi tó wù kó tọ́ kó há sí gbogbo ti wù kí irọ́ dùn tó òótọ́ ní kẹ́ ẹ sọ Muhammad ní ẹ sọ òótọ́ ọ̀rọ̀ kọ́dà bó korò ju ọ lọ mọ́tò ipò onífẹ̀ẹ́ èèyàn ọgbà fún ọláìkì ọ̀rọ̀ ẹnu rẹ̀ kó wá dìbì òótọ́ ọ̀rọ̀ kó o má lè sọ. kó o má lè sọ tọrọ ọba níbi mọ́ mo ṣe bú àwọn ò tí ẹ ríro àmọ́ àkọ́kọ́ ni pé kí ìmáàmù ọ lọ parí ọ̀rọ̀ ẹ̀ pẹ̀lú àwọn Ayílára wáyé tí ìmáàmù ò lè ṣe tó bá ní kó ṣe kọ́ lọ́lọ́ ilé Ayílára ìwòwò ẹni tẹ́ wá ń gbìjà mọ́mù yẹn náà ẹ sọ fún mọ́mù pé mọ́mù ẹ sì lọ sẹ́tù tó bá ní ẹ sẹ́tù mọ̀nà. torí eléri ibu la fi lórí eré torí ẹ̀yin tẹ́ mà torí yín ò pé alábòsí la fi láwọn lórí láàyè yìí náà bàbá tí ń wí wọ́n máa fún wòtòwòtò tó bá lọ sí èrè àwọn ò lè gbà fún yín kíní kan ní mẹ́kọ́ ọmọ àlìkíámọ̀ tèmi kò pa mọ̀ mọ́tọ̀dọ̀ tiẹ̀ ẹni kálukú ẹ gbọ́ sàjẹ́ ń kéwú díẹ̀ fún ọ
gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ lè ṣe tí gbogbo tẹ́ ẹ̀ ń ṣe torí tọlọ́hun tẹ́ ẹ̀ ń ṣe torí pé ẹ nífẹ̀ẹ́ èèyàn torí ẹni tí ó bá ṣe nǹkan torí tọlọ́hun tí ó ṣe torí àtibọ̀tán kò ní ṣàbòsí ọba ń sọ lẹ́nu ara wọn ń jọ́nà pé àwọn ò bínú sí ìmáàmù àkọ́kọ́ ni pé ìjà ìmáàmù kọlọ yanjú ọ̀rọ̀ ńlẹ̀ bàbá rẹ̀ kí ìmáàmù ọ lọ sínú ilé tó pin bàbá rẹ̀ tí wọ́n ti dìná ìmáàmù kí ìmáàmù ọ lọ bẹ́ẹ̀ kí wọ́n lọ yanjú ọ̀rọ̀ àkọ́kọ́ nìyẹn kéèsì kejì tí ìmáàmù gbé lọ sí kóòtù ìmáàmù fún rẹ̀ ló gbé lọ kóòtù sórí yín ò pé ni kí ló kan ọba bí èèyàn bá gbé yẹn lọ kóòtù ẹ̀yìn kan dákun ṣe ẹni tó gbé yẹn lọ kóòtù ní lẹ́ẹ̀mọ́ bẹ̀ ni àbẹ́ni tó gbé lọ kóòtù ẹ̀bẹ́ tó gbé lọ kóòtù ìmáàmù gan kọ́lẹ́ máa bẹ̀ ni pé ìmáàmù dákun òsì dáríjì ọba lọ sí lọ ìmáàmù foríjì ọba lọ gbéjọ́ kó kóòtù. ẹ mọ ọ̀rọ̀ ẹ mọ òótọ́ ọ̀rọ̀ ẹ̀ ní sọ gbogbo ẹ̀yin tẹ́sà òótọ́ ọ̀rọ̀ azulmuzulmaziyamulqiyama gbogbo yín àbó sí inú òkùnkùn lẹ́kù sí lálẹ́ kìá ọmọ inú òkùnkùn lọ́wọ́ fún gbogbo yín sí. mo ṣe ń sọ̀rọ̀ yìí sẹ́rí gbogbo ẹ̀yin tẹ́ ń kọ́mẹ́ǹtì yìí ẹ lè mọ̀ pé ìmáàmù bó ti wà wọn náà àwọn gan mọ̀ pé báwọn ti wà yìí nǹkan ṣe ọ̀rọ̀ mà ti di egun ẹja sí mọ̀mù lọ́rùn ni kò ṣeé gbé mì kò ṣeé tú dànù wájú ò ṣeé lọ ẹ̀yìn ò ṣeé padà sí mọ̀ ni ẹ lọ wu ìmáàmù léèrè tí ìmáàmù ó bá sọ fact ẹ jẹ́ sọ fact gbogbo àwọn rọ́bìtà ńjọ́ tí wọ́n lọ kí ni ọba sọ tẹ́ ẹ fi ń ya wèrè mọ́lọ̀ lọ́wọ́ tẹ́ ẹ lè mọ òótọ́ ọ̀rọ̀ ọba sọ wípé àwọn ò bá ìmáàmù jà ìmáàmù fún rẹ̀ ló kó ẹjọ́ lọ court that's number one ní ìjọ́ tí ìmáàmù tán lọ sílùú Mákà tí ọba kan sá fún wọn ní lẹ́tà lásán ẹnìkan you don't like me I just go and settle with them ṣé ìmáàmù wẹ́ẹ̀ tí ọba tẹ́lẹ̀ ọba yìí tí ìmáàmù tẹ́lẹ̀ ṣé rí kinní kan ni pé gbogbo àwa tí a bá kí ń wo ní tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nígbà tí ọ̀rọ̀ bẹ̀rẹ̀ tó lẹ́yìn kan sì ń bẹ jásí pé bóyá ẹ sì mọ ẹ̀ ń àbòsí náà tiẹ̀ níná ọba sọ fún wa wípé ní ibi tí àwọn respect ìmáàmù dé àwọn wà ní Èkó àwọn plan àti dé ní pàṣọgbọ́sọjọ́ Monday ìmáàmù dẹ́ pé àwọn ń jọ Saturday bẹ́ẹ̀ ó sà pé àsìkò tí ẹ̀kọ́ bá ó dé kọ́ àwọn fẹ́ rí kábíyèsí o kábíyèsí ní ẹ̀sì jẹ́ndé ṣùgbọ́n nípa ìfẹ́ àti pé tọ ìmáàmù ìlú mi ni bàbá kábíyèsí tún wá padà wá bàbá ò wò pé ìmáàmù sọ́pọ́ọ̀tì àwọn bá káwọn tó dórí àlééfà fa bàbá tó ń fi ìfẹ́ hàn sí ìmáàmù fa lẹ́yìn ìgbà tí Ọlọ́run kí bàbá yẹn tọ́lọ́run gbé wọn dórí àlééfà tán àwọn àti ìmáàmù tún jọ ṣe níjọ́ tí wọ́n ṣe coronation ìmáàmù lọ bẹ̀ wọ́n lọ ṣàdúrà fa ṣé ẹ̀ wo ni sórí ojú yín fọ́ ni ṣé ẹ̀ rí ni ṣe bí ọ̀rọ̀ pé ìmáàmù gbé ọba ìmáàmù àwọn ẹbí Ayílára lọ bá ọba wípé ẹni yìí sọmọ ilé wa o mistake ni o ìmáàmù náà sì lọ pé tọ ìwé lélẹ́yìí yàn pé wọlé ilé bá bẹ̀yàn tó bá dìnnà èèyàn ìwé lèèyàn máa kó kí Abdullahi Shitu Abdulaziz Shitu ilé bá bá tọ́tọ́ tiẹ̀ ẹ̀bí ìwé ló fi júwe pé ọmọ ọkọ ní ọ́ tẹ́ ẹ̀ gbádùn ẹ̀bí ìwé ló fi júwe pé ọmọ ọkọ níwọ́ ìwé ẹ̀kọ́ àwọn pépà ilé fi júwe pé ọmọ ọkọ ní ọ́ pé ọmọ ọkọ ni mí o ọmọ ọkọ ní ilé bàbá mi o ìmáàmù sì kówé lọ I'm a graduate I'm a doctorate ìtàn bí yín ọ̀tọ̀ ìtẹ̀ ń fún wa ọ̀tọ̀ ọmọ inú ilé ẹ lọ proof ẹ ní àmì mo ti gbàgbé pa doctor ṣèbí náà lọ́ọ́ fà á tí wọ́n fi ní àwọn family ẹ wo owó ni wọ́n nídìí kábíyèsí ẹ fún wọn 20 million ká lọ kó fún wọn ẹ dínà ẹ̀yìn náà kí ìmáàmù nílò tọ àwọn ò béèrè 20 million lọ́wọ́ kábíyèsí.
ìmáàmù gbé yọ lọ kóòtù pé ké mọ́ṣáláṣí yẹ ipe ọba àkọ́kọ́ ọba ní pé ìmáàmù lọ sẹ́tù pẹ̀lú fámìlì rẹ̀ kí àwọn inú ilé rẹ̀ ó sì mú wá padà pé tọ́ a ti parí ọmọ inú ilé wa ni number 1. ẹ̀kejì ọba sọ wípé ìmáàmù ló gbé yọ lọ kóòtù pé ọba kọ́ ló fòun jẹ torí náà ọba ò láǹfààní àti pàṣẹ fóun. ìdí nìyẹn tí ọba fi yan ìmáàmù ìmáàmù ààfin nígbà tí ọba ò fẹ́ yọwọ́ ìsìláàmù kú ònú ìsìnjọba rẹ̀ yípe bẹ́ẹ̀ nìkan bá lóun ò ṣàdúrà àbí bàbá kan bá lóun ò ṣàdúrà fún wa àṣà wà fà mí nígbà ìpọ́ ọwọ́ rẹ̀ gbígbàdúrà ọwọ́ rẹ̀ wọ́n fi gbàdúrà wá sí ọba sì yan ìmáàmù mi èèyàn gbọ́ba lọ kóòtù yípe kò lè pàṣẹ fóun ẹni tó ní bóun sọ̀rọ̀ lè pàṣẹ fóun níwà gbogbo wa ṣàdúrà fún mi ọlọ́run kò ní gbàdúrà yẹn torí pé inú wo mọ́sẹ́ra wa kò inú rẹ̀ ọmọ sí mi mọ́. ọba ìmáàmù gbọ́ba lọ kóòtù pé ọba kọ́ ló fóun jẹ ọba ò sì ní ẹ̀tọ́ àti yọ òun àti kọ̀ǹtró òun ọba ò dẹ̀ sọ́jọ́ kan nígbà fẹ́ yọ ìmáàmù gbogbo yín kàn ya wùrì kalẹ̀ ẹ kàn ń bú ọba ẹ kàn ń dìtẹ̀ ọba yẹn torí ẹ ní àjẹ́ndà míì ni ọba ò sọ póun fẹ́ yọ ìmáàmù ọba ò sọ póun jọ ìmáàmù ẹ kàn ń bú ọ ẹ kàn ń ṣe wèrè ní ẹ kàn ń ṣàbòsí ẹ wíwòrowòro ní ọba ò sọ́ọ̀rì kọ́lá ń jọba tún ní kí mọ̀mọ́ kan ra step aside lásán kámi yanjú ọ̀rọ̀ tán tí mọ́sálásí ẹ̀bẹ̀ lọ́ọ́ já padà nígbà ẹ̀ jẹ́ mọ́sálásí yẹn padà sọ́ba kóyín àbọ̀bá lé yín bẹ́yẹn bá ṣe pé àwọn amúgbó bẹ́yẹn bá ṣe amúgbó ẹ lọ ń já mọ́sálásí ẹ sì nílé ọlọ́run ni ẹ lọ jálé ọlọ́run nígbà tí wọ́n ti mọ́sálásí ilé ọlọ́run bẹ́yẹn bá mọ ọlọ́run tẹ́ ẹ bá mọ ọlọ́run lóòótọ́ wàláì tàláì ẹ ní já àwọn tí wọ́n ti ní wọ́n sì fúnra wọn ẹ̀bẹ́ bẹ ọlọ́run sí wọn ni àmọ́ ẹ̀ mọ ọlọ́run ẹ̀ lọ́lọ́run ọlọ́run gan ò sí lọ́dọ̀ yín wàláì tàláì làásì ẹ mọ ọlọ́run pé ẹ mọ ọlọ́run lẹ́ẹ̀kọ́jọ́ lọ́dọ̀ ọlọ́run mọ́ lẹ́ ń kó lọ sí kóòtù ẹ mọ ọlọ́run lẹ́ẹ̀fọ̀rọ̀ yín mọ ọlọ́run lẹ́ẹ̀ ń fọ̀rọ̀ yín mọ kóòtù ẹ wá ń fi wé ọba tó mọ ọlọ́run sẹ́mọ̀ yín pé ọba yẹn mọ ọlọ́run ni òun ni ò ṣẹ́ríta létí pẹ̀lẹ́yìn ọba fọ̀rọ̀ rẹ̀ mọ ọlọ́run ni torí àrólé ọlọ́run lọ́ba yẹn ṣe ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ó di kéèsì méjì ìmáàmù ní ọba ò lẹ́tọ̀ọ́ àti yọ òun torí pé ọba kọ́ ló fòun jẹ bẹ́ẹ̀ ọba ò lóun fẹ́ yọ mọ́mù tẹ́lẹ̀ lọ sẹ́tú ọ̀rọ̀ ńlẹ̀ yín nìkan lọ́ba sọ. ẹlẹ́gẹ̀ta ìmáàmù ní mọ́ṣáláṣí yẹn kì í ṣe mọ́ṣáláṣí ọba kọ́ wa tán ó ní mọ́ṣáláṣí yẹn o kì í ṣe mọ́ṣáláṣí ta ni mọ́ṣáláṣí ọba ẹ dákun a wá bi ìmáàmù léèrè mọ́ṣáláṣí ta ni bó ti wù kéèyàn ó pe nǹkan ní tọ́lọ́run ọba tó lóòótọ́ a ní mọ́ṣáláṣí o ọlọ́run ló ní ilé ọlọ́run ní innal masajida lillah àmọ́ ẹ dákun lẹ́yìn Káábà tọ́lọ́run ṣe foundation rẹ̀ fúnra rẹ̀ ṣé ọlọ́run ló wá kọ́ fún rẹ̀ àbáwọn Sàúdí ló wá bá yín kọ́ mọ́ṣáláṣí sọ́jà àgbó bẹ́yàn bá pe nǹkan nílé ọlọ́run ẹ̀bẹ́ nìkan ọlọ́run bọ́ ọ̀ràn kó wá kọ́ amúlásì kan ń bẹ níjọ́ àti dájọ́ táwọn àti balaye foundation lọ́wà kò kó ń bẹ dàárọ̀ yìí ìbáwọn èèyàn tí ó parí ẹ̀ ní òsì ètò ẹ̀ sì ń pè nílé ọlọ́run yìí náà àyèmọye mọ́sálásí òun lọ já wípé wàláì tàláì kìrìsìtẹ́nì míì lọ parí ẹ̀ fún wọn. bẹ́ẹ̀ ni mo sọ fún yín àyèmọye mọ́ṣáláṣí mi ta pè ní ilé ọlọ́run tá a sì mọ̀ pé ilé ọlọ́run ní tòótọ́ jásí pé kìrìsìtẹ́nì míì
òun ló gbẹ́ borehole fún wọn tí wọ́n fi ń ṣàlùwàlá. mọ́ṣáláṣí mi ń bẹ tá a pè ń lé ọlọ́run tẹ́ẹ̀ mùsùlùmí tẹ́ẹ̀ jásí pé tó bá dé àsìkò ká ran ọlọ́run gan lọ́wọ́ ẹ̀yin mùsùlùmí gan lẹ̀ ẹ̀ láhùn sọ́lọ́run gan fúnra rẹ̀ ẹ̀ láhùn sọ́lọ́run ṣé ẹ̀ láhùn sọ́lọ́run bí sẹ́ẹ̀ bí láì jímọ̀ tó lọ lé ní ṣítú àṣìṣì àgbòlà àṣìṣì jímọ̀ tó lọ èló ló fílẹ̀ nù kolo èló ló fílẹ̀ nù kolo lóṣù èló ní bọ́sá látàpò rẹ̀ sínú kíláàsì kan lóṣù àti gbogbo yín tó bá dásòkò ká náwó sí ilé ọlọ́run ẹ̀yin mùsùlùmí ẹlẹ́ tó bá rí wẹ́n ilé ọlọ́run ni ẹ wà jáde mọ́sálásí mi tí wọ́n fi ń pèrún tí wọ́n sì Allahu Akbar kìrìsìtẹ́nì lọ́ọ̀rà fún wọn. kìrìsìtẹ́nì lọ́ọ̀rà fún wọn. yẹ́ ìṣẹ̀lẹ̀ sọ fún ẹ èyí tẹ́ ẹ pé mọ́sálásí ọjà gbẹ̀yìn ọba kọ́ lónìí yẹn gbogbo àwọn tí wọ́n ń contribute sí 100% out of 100% 90% àwọn tí wọ́n ń contribute sí gbogbo wọn mọ̀tọ̀ fún wọn wọ́n ń torí pé mọ́ṣáláṣí ọba ni mọ́ṣáláṣí ọba mọ́ṣáláṣí ọlọ́run mọ́ṣáláṣí ọba ni gbogbo wọn fi ń contribute èyí tí ó gbé sẹ́yìn ìmáàmù ní náwó sí fúnra wọn ni. ọ̀rọ̀ tí ò le ìmáàmù bàbá yín dà where is your àbúrò dáàdì ìmáàmù ti kú ọlọ́run fọ̀run kẹ́ wọn àmọ́ àbúrò dáàdì yín ńkọ́ ẹ̀gbọ́n dáàdì yín ńkọ́ àwọn àti tẹ́jọ́jọ́ mọ ìyá ọmọ bàbá ńkọ́ ẹ kó wọn jáde mọ̀nà àwọn àyálé ìyá yín ńkọ́. Àbá kan advice wa láti ìlú ọba lọ́hùn ó ní ká sọ fún àwọn Ayílára pé kí wọ́n ṣèwádìí ọmọ bíi tí ìmáàmù yẹn gangan jẹ́ èmi wá ní ibi tí ìmáàmù jẹ́ ẹni tó lọ́mọ Ayílára lòun ìbọn tí ìmáàmù jẹ́ ọlọ́mọ Ayílára wọn àdẹ̀ rí proof mú wá ju pé wọ́n kòwé káàkiri lọ. ṣé rí àwọn kan bẹ tí ò yí àwọn èèyàn tá a fi ń ṣàbòsí nǹkan ẹyọkan mo fẹ́ ká mọ̀ kí ni nǹkan ẹyọkan náà ni pé ọba àti ìmáàmù ní iṣu tó bá di lọ́la tẹ́ ẹ bá gbọ́ pé ọba àti ìmáàmù ní iṣu ìmáàmù ló fà á. even ọ̀wọ́ iṣu tí ń bẹ láàrin kàbá kábíyèsí àti ìmáàmù lénìí ìmáàmù ló tún fà kí ni iṣu náà fúnra ìmáàmù ní fi bàbá kábíyèsí ṣe kútúbà àní mo wo kútúbà kan gbogbo kútúbà yẹn la ilaha illallah kì í ṣe kútúbà wallahi yìí ṣe kútúbà náà to me o kì í ṣe kútúbà torí pé gbogbo túbà yẹn fídíò ń bẹ lọ́wọ́ mi o téèyàn bá fẹ́ bú yàn ó ní dáko ẹni yẹn àmọ́ mọ̀ dáko orí ipò tẹ́ni yẹn wà òfin ń bu tálẹ̀ wá ń bá wí. sáwọn tá a bá gbọ́rọ̀ àgọ́ ni àbá àmọ̀rọ̀ gbọ́ àbá àmọ̀túnmọ̀ ọ̀rọ̀ àfa tó kọ tírà tẹ́ ń kàtàn rẹ̀ kọ̀ dákọ́ bá sí. gbàtẹ́yìn ó tu ọba lẹ́bí ń tu dákọ̀ ọba tí í ṣe dé ọba àlúwo wa lẹ́ ń bá wí. àwa náà ti mọ̀ pé a ti mọ pírọ́blẹ́mù wa l'Ógbómọ̀ṣọ́ ọlọ́run ó sì bá wa ṣẹ́gun rẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run yóò wọ ọlá àwọn tó ní Ògbómọ̀ṣọ́ yẹn yóò wọ ọlá àwọn tí wọ́n jìyà yóò wọ ọlá àwọn tí wọ́n tẹ ibẹ̀ yẹn dó tí wọ́n fi wàhálà tẹ
yóò wọ ọlá wọn gbogbo àwọn tí ń da l'Ógbómọ̀ṣọ́ láàmú gbogbo ẹ̀yin àtàrà àtàyín àtàrà lẹ́yìn àtẹ̀yìn tí ọ̀rọ̀ kan àtẹ̀yìn jásí pé ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni ó mú yín wọ ọjà námọ̀ ọ̀rọ̀ ọlọ́rọ̀ ló mú mi nu yín tí òfin níranú ọlọ́mọ tálíkà mú fi dé torí pé gbogbo ẹ̀ tẹ̀ ń bu ọba yẹn ẹ̀yìn sẹ́ni rẹ ẹ̀yìn sẹ́ni ọlọ́run ẹ̀yìn sọmọ rẹ kọ́dà ọlọ́run ò recognize yín kí lè fẹ́ kó ba yẹn ṣe ẹni kí wèrè ọ̀sá àbí ẹni kó lé ọ̀sá ẹni kó tọwọ́ ra kalẹ̀ ó tún jù kalẹ̀ kí ló tún kù gbogbo ẹ̀ lọ́n bá ọba nǹkan ẹ̀kọ́ ló bá sì ń sọ fún wọn ẹjọ́ ti wà ń kóòtù bó ti wù kún ó sún ẹjọ́ náà tó wọ́n padà dáńjọ́ kan náà ní mọ̀nà tó bá wá dá kóòtù tó bá wá dá ẹjọ́ kóòtù yẹn tó bá dájọ́ kóòtù yẹn tí kóòtù bá tẹ̀ wá dá pé ọba ló ní mọ́ṣáláṣí ṣé ẹ fẹ́ kú ni ṣé ẹ para yín ni ẹ má máa rò pé ẹ fẹ́ wá dá ìjálẹ̀ l'Ógbómọ̀ṣọ́ wàláhì tẹ́ ẹ bá wá ẹ ní pé lọ o ẹni bá sì lọ́nu yín kò ní lọ lórí di yóò lọ láàbọ̀ ni o ẹ tiẹ̀ lè tó bẹ́ẹ̀ náà àbí kóòtù tiẹ̀ wá ní pé tọ̀ ọba ló fi ìmáàmù jẹ with evidence torí ìmáàmù náà ó prove evidence pé ọba kọ́ ló fà wọ́n jẹ wàláhì ọ̀rọ̀ yẹn simple gan àwọn táwọn kan sẹ́ rí ìtawà kan wí náà torí ẹ̀yin òpònú blogger tẹ wà ní Facebook ni àtàwọn olóríire jásí pé tí ìbá ṣe pé wúwo ẹ bá jáde ọ̀rọ̀ tẹ́yìn blogger ò sí bá ń ṣe tẹ́yìn tí wọ́n ń fún lówó yìí tẹ́ ẹ bá ń sọ ni wọ́n fi máa jọ́ọ̀jì àwa náà fi ń jáde kì í ṣe lè ní wọ́n fi dájọ́ ẹ̀rí ni àmísà o abáà kan ó ní Allah á gbà wá lọ́wọ́ scamatic o ọlọ́run kó gbà lọ́wọ́ scammer ni o ní tá a rí tí bàbá Mọ̀lánà Yunusa kúnlẹ̀ níwájú ọba Ṣọ̀ún Mọ̀lánà kúnlẹ̀ bí ọmọ tó fẹ́ gba kéwù nífà tí wọ́n ń wí Mọ̀lánà ráwà níwájú ọba Ṣọ̀ún nínú ààfin Ṣọ̀ún tí fọ́tò sì ń bẹ tí Mọ̀lánà sì ń sáyìn fọ́ọ̀mù níwájú ọba wàláhì tàlà lórí ètè mi ń sọ yìí tèmi bá kú lórí tí mo ń sọ yìí mo ń pé wàláhì ìyìn lè wọná torí pé wàláhì fact ni mo ń sọ àmọ́ sẹ́ rí ẹ̀yin ẹlòmíì inú sáré ló ti mọ jẹ̀yàbọ̀ torí pé ọba tẹ̀ ń bú ó wà innocent àwọn kábíyèsí wọ́n wà innocent bàbá jókòó fúnra wọn lórí àga ọlá tó lọ ń fi wọ́n sí káàtì ẹni kún tó débẹ̀ náà ẹ̀dìtẹ̀ bàbá Mọ̀lánà tó láti sọ Mọ̀lánà tó lé àwọn sọ wípé àwọn ò lè sọpọ́ọ̀tì bàbá torí wípé àwọn mùsùlùmí ló pọ̀ jù almost 99 tẹ́yìn náà bá fẹ́ wo àárín yẹn tẹ́ẹ̀fì mọ̀ pé ọlọ́run òun lọ́ba àgbàlagbà nìyẹn o tẹ́ẹ̀fì mọ̀ pé ọlọ́run kì í ṣe ọlọ́run mùsùlùmí nìkan ọlọ́run kìrìsìtẹ́nì ọlọ́run oníṣẹ̀ṣe náà ni ẹ wo nǹkan 99 àbí 90 ní gbogbo mùsùlùmí tọ́lọ́run tí wọ́n gba fọ́ọ̀mù ọba ilaha illallah ọlọ́run wá gbé fún kìrìsìtẹ́nì wáyà kìrìsìtẹ́nì yẹn ọ̀kan ló wà nù wọn gbogbo mùsùlùmí yẹn ọlọ́run wá ní ní débẹ̀ kìrìsìtẹ́nì mo fẹ́ gbé fún òun lọ́kàn mùsùlùmí ti lu àsìkò tí ẹ̀tàn ó lùlù ẹ̀tàn kìrìsìtẹ́nì lókù tí ó rú ní l'Ógbómọ̀ṣọ́ ọlọ́run wá gbé fún bẹ́ẹ̀ bá ti ẹ̀ júwe ìjà àfàǹjọ náà lọ́hùn àwọn kan ti dán wò wọ́n dán ọlọ́run wò wọ́n mọ ọlọ́run wọ́n sì púrúfù ọlọ́run nígbà kan tọ́lọ́run sì ṣe bẹ́ẹ̀ àánà wò pé kẹ́ púrúfù ẹ̀ ní ọ̀rọ̀ kóòtù kọ́ ìmáàmù tọ́lẹ́ alẹ́ wọ kálúà Mọ̀lánà tọ́lẹ́ alẹ́ wọ kálúà pé ọlọ́run pé lóòótọ́ èmi ni mo wà èmi ni kíní ìtọ́ sí tí mo sì wá ń bẹ̀ ọba Ghandi bá ń yọ pò kó sì yọ àmọ́ kò lè yọ
ọlọ́run lè yọba Ghandi bó ni ó ti yọ ẹ̀yin tẹ́ ẹ lọ bẹ láwọn gan ǹjẹ́ nu yín mọ́ síwájú ọlọ́run ìjọ kàn yín gan mọ́ ǹjẹ́ bẹ́ẹ̀ sọ gan sùọ̀ fún yín tẹ́bi bẹ ọlọ́run sí lẹ́yìn alábòsí. Maulana Sheikh Salah inda salati al-yawmu la yamini bá gàdó sí. Ọba ìlú Ìlọrin bí ọba tó wà níbẹ̀ ni àbí àwọn bàbá wọn ni wọn lọ́lọ́ ọba Maulana Sheikh Salati pétọ́ mo fẹ́ jọba wọn sì fẹ́ gbé fún mi bàbá wa gábà gàdó sí inda salati al-yawmu la yamini àwọn tí sọ fọlọ́n pé ọlọ́run ṣe lónìí bọ́ọ̀ bá ti ṣe lónìí ìfẹ́ mọ́ lọ bèrè tán dáadáa kì í ṣe àwọn àfa àtàkété kì í ṣe pé àwa tí tá a máa bú ọba lórí mú báàrí o kì í ṣe àwọn àfa àyún o kì í ṣe àwọn àfa àwọn wòrowòro orí Facebook o àwọn àfa àwọn wòrowòro orí Facebook kọ́ o tó bá sì wù àwọn mọ̀sálásí náà máa ń bá tiẹ̀ wá àwọn èèbú ọba àwọn èèyàn ṣe wá sí ọ̀tẹ̀ àwọn èèyàn fẹ́ dógun lẹ̀ lọ́lọ́ fi ń gbàdúrà wọn ò gbọ́dọ̀ sọ kọ́lọ́run mọ́ gbọ́ torí wọn ìfẹ́ ni wọ́n bà nǹkan jẹ́ gbọ́ pé àwọn yóò gbé gbọ́ pé mọ́ọ̀mù lọ́rin gbé ọba lọ kóòtù rí o àfà yìí lọ kóòtù kí lẹ́mọ̀ àbá àfà ìmáàmù péyàn bá lọ́lọ́run ọlọ́run ni ẹ̀gbọ́n ni ọmọ àwọn ni mo fà ọ sí kóòtù ọlọ́run àmọ́ àwọn àfà àsìn kóòtù ayé ni sẹ́wádìí kóòtù ayé òun làwọn náà bá fi pàdé yín bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀ mọ kóòtù ayé lẹ́yìn gbára mọ kóòtù ọlọ́run á tún fàyìn sí kóòtù ayé àti kóòtù ọlọ́run àkọ́kọ́ ni pé àwa ẹjọ́ kọ́ fàyìn sí kóòtù ọlọ́run ọba náà ẹ mọ ohun tó lọ́wọ́ ṣe. nígbà tí ọba yẹn nígbà tí wọ́n dọ́dọ̀ ọ̀dọ́ba gàdó sí Inda Salati àyọ̀mọ́láyà mi ní bá gàdó sí yóò wò ní àkóso kọ̀ọ̀rẹ́ ń bẹ̀ àmọ́ èmi Salati mo fún ọ jọba ó sì jọba inú àwọn 90 yẹn tí ìmáàmù náà ní kándídéètì kírísítẹ́nì sì wà nù wọn ẹni tí ìmáàmù yàn òun ló yẹ kọ́ lọ́wọ́ yàn èbí máàmù lọ́ọ̀rẹ́ ọlọ́run ìbí Mọ̀lánà lọ́ọ̀rẹ́ ọlọ́run Mọ̀lánà tọ́lẹ́ lọ́ọ̀rẹ́ ọlọ́run tí ọba yìí sì sọ̀rẹ́ ọlọ́run ó yẹ kójú ó tiẹ̀ tí àwọn mùsùlùmí láàrin yẹn ká ronú out of gbogbo mùsùlùmí tó ju ọba kìrìsìtẹ́nì láàrin ọlọ́run wa gbé fún láì lo oògùn láì lọ sẹ́fà bẹ́nu ẹ̀yìn abájẹ́ ń sẹ́fà sẹ́rí ìwọ tó ń sẹ́fà lónìí kọ́ lọ́run ó ṣe tí ó ṣe ṣé wọ́n tọ́ ẹ pé o ti mú gárígàrí búnú àzáàsí tó ti débí lónìí kọ́ lọ́run ó ṣe tí ó sì ṣe ìwà àfà tó mọ̀ pé ó pa nǹkan mímọ́ Ọlọ́run àmọ́ tó kàn ń pariwo Ọlọ́run ní gbangba ó nìkan Ọlọ́run bó ṣe nǹkan ni ó ṣe kò lè ṣe Ọlọ́run gan bó ṣe júwe àwọn àfà gan kò fi jàgíjàgan júwe wọn kò fi wàhálà ọ̀rọ̀ òfò kò fi ká máa dàlúrú júwe wọn ìran àfà pàṣẹ ni ẹ wá wo ọba Ghandi bẹ́ẹ̀ tí wàá ń pè wọ́n pásítọ̀ tó àwọn wá ṣiṣẹ́ Ọlọ́run ẹ̀yin wèrè kan náà tẹ́ ẹ bá máa wí ẹni pásítọ̀ Ghandi nígbà jásí pé ẹ̀ẹ̀mọ tí ń jẹ́ ọlá tó pọ̀ ò jáde lẹ́yìn rí ọlá tó tó bá wọn kò kàn lẹ́yìn rí òun lẹ́bi máa pe odidi ọba àlù ní pásítọ̀ Ghandi bẹ́ẹ̀ bá ya wèrè sẹ́rí èébú díẹ̀ sí ẹ ọmọ wa nígbà tí ń dáko èèyàn nígbà tí dáko ẹ náà kí ló ṣe èyí máa ṣe ẹni tí ẹ máa ń fọlọ́pàá halẹ̀ mọ́ gbogbo ẹ mo fi sọ o torí ń ṣe ọlọ́pàá gbogbo àwọn tẹ́ ẹ̀ sì ti mú wọn kún jáde náà ni bẹ́ẹ̀ sì mú a lọ àtúnbọ̀ ni
lóòótọ́ ní kú sípò karu ipò ká ti yín lóòótọ́ ní kú sípò ká ti yín ọba yẹn dẹ̀ débẹ̀ pẹ̀lú gbogbo ẹbọ tí yín kọ́ mọ́ bá débẹ̀ ó tún wá débẹ̀ tán kò bínú yín mọ̀nà wà tẹ̀ ń bínú ọba Ghandi tọ́ ẹ pé ojoojúmọ́ lẹ́mọ̀ wá ẹ̀sùn fẹ́ fi ka ọba yẹn lọ́rùn bí ìbá ṣe pé ń wá ẹ̀sùn kí èèyàn èyí tó ń pè ní Kọ́símù tí ìsọmọ Ògbómọ̀ tó jọmọ àlè náà kí èèyàn ó jáde kó mọ sọ fọba pé ọba ó sá lọ tó bá dà lúrú tán àwọn tẹ́yìn mú lọ tẹ́yìn competition fún kí ni wọ́n ti sọ wọ́n wá competition fún èèyàn sọ pé yẹn ọ̀rọ̀ wọn sì máa mo ti ń sọ yẹlùmí ò bọ́yá eré ò yé mi mùsùlùmí àbòsí pọ̀ nínú ẹ̀yin tẹ́ẹ̀lì ìbá Imam Tola sọ fact àbòsí pọ̀ nínú yín gan very simple arithmetic ọ̀rọ̀ tí ò le Imam Tola kábíyèsí ò bá yín jà torí pé lójoojúmọ́ lẹ́ ń sọ pé ìjà láàrin ọba Ògbómọ̀ṣọ́ àti ìjà ó nímẹ̀ láàrin wọn ẹjọ́ ti wà ń court bàbá dẹ̀ ti sọ ní ìjọ yẹn so ẹni tí ó bá lè kú nù yín kọ́ lọ kú o kí ni bàbá dẹ̀ sọ yẹn bàbá ní lẹ́yìn pẹ́jọ́ wà ń court ipe ìmáàmù ti gbá wọn lọ court ipe àwọn kọ́lá àwọn ní mọ́sálásí ọba kọ́lọ́ ní mọ́sálásí ọba sì ní àwọn ọba tiẹ̀ ti dá sọ̀rọ̀ mọ́sálásí yẹn gan sáwọn fẹ́ lọ kírun mọ́sálásí ni àbáwọn fẹ́ yan pásítọ̀ síbẹ̀ àmọ́ torí pé àwọn fámílì àwọn 90% wọn mùsùlùmí ni wọ́n àwọn táwọn jẹ́ kìrìsìtẹ́nì yìí táwọn bá làwọn ò dá sọ̀rọ̀ mọ́sálásí mọ́ àwọn ẹbí àwọn ó sọ pé torí pé àwọn jẹ́ kìrìsìtẹ́nì làwọn ò fi dá sọ̀rọ̀ mọ́sálásí ẹ làwọn fi ń dá sí báwọn ṣe ń dá sí yẹn náà kí ló kàn án pẹ̀lú ọ̀rọ̀ mọ́sálásí sáwọn ó kírun bẹ́ẹ̀ ni ọ̀bá dẹ̀ ti sọ fáàtì pé tọ̀ ẹ̀yin rọ́bìtà àmọ́ o ìmáàmù tèmi lélẹ́yìí o ìmáàmù Habibullah ọmọ ọkọlùgbọ́n máa lè ẹ̀yin tẹ́ ẹ lọ́mọ Habibu ọmọ kí ẹ ya wèrè o ẹ̀yin tẹ́ ní mọ́mọ́ Habibu kọ̀ mọ́ kí o ẹ gbádùn o tí a bá mú àwọn ibi tí Mọ̀lánà náà ti jẹ igi wá fún yín àwọn Mọ̀lánà Tọ́lá tí wọ́n ti jẹ igi gidi Mọ̀lánà Tọ́lá ń ṣàdúrà kan láàfin fún ìmáàmù bọ́lá wọn ṣàdúrà kan fún ọba bọ́lá wọn bá fi àdúrà bí wọ́n léèrè mọ̀lálẹ́ wọ́n lè má kùn bí tí wọ́n wà níjọ́ náà torí pé ọba ò mọ̀ túmọ̀ rẹ̀ ní ẹ̀ ń ṣàdúrà ẹ̀ ní yúùtì lìkì mọ́tàmọ́tà ṣáà àbí ibò lẹ́tí ń ṣàdúrà yẹn ṣáà ń padà lọ wo tún fídíò yẹn wò ní tòótọ́ sọ ẹ̀ ń sọ pé Ọlọ́run ẹni wá wọlọ́ọ̀ ní máa fún ní kímọ̀ ní máa àṣà àdúrà nù ṣe rí kò sí wàhálà má padà lọ́tún wò má wo bí wọ́n ti ṣe àdúrà yẹn ẹni Imam Habibullah ọmọ kéwú àti gbọ́ ọba wa ní Mọ̀lánà Tọ́lá wọn bá àmọ́ Mọ̀lánà Tọ́lá ẹgbẹ́ Mọ̀lánà mọ̀ ń pè Mọ̀lánà Tọ́lá wọn bá àmọ́ kí kọ́ mọ́ yọ iná lẹ́nu ìmáàmù táwọn rèé Imam Habibullah Ayélára ọmọ ọkọlógún ọba àlè so ṣe rí fáìtọ́ wà mẹ́rin ni pé ẹ̀yin mugafalun tí já sí pé ọlọ́run ti sọ̀rọ̀ yín nínú Al-Qur'an ẹ̀yin tẹ́ rí àrọ̀ ọ̀tọ̀rọ̀ ńlẹ̀ tẹ́ ẹ̀ ní sọ tẹ́ ẹ̀ mọ̀ tẹ̀lé ààbò sítorí ìfẹ́ ẹnu ọlọ́run ti sọ̀rọ̀ yín ó ti sọ̀rọ̀ yín ní tó ṣẹlẹ̀ ni pé ní tó ṣẹlẹ̀ ni wípé
ọba ti sọ kí lọ́ọ̀yà kí adájọ́ tiẹ̀ wá dá pé ìmáàmù ló ní mọ́ṣáláṣí kọ́ máa kírun lọ ìmáàmù ló ní ló kọ́ mọ́ṣáláṣí ọba kó ló fi ìmáàmù jẹ adájọ́ wá dá fún wọn bẹ́ẹ̀ kó máa kírun ìmáàmù ọba láwọn ti yan ìmáàmù tọ̀dọ̀ ta wọn ọba yìí kìíní àwọn ti yan ìmáàmù ti ọ̀dọ̀ ta wọn kó wá tán ọ̀rọ̀ ti parí so ẹ sì má rò pé ọba tó lè yọ ìmáàmù Habibullahi o ọba ò ní yọ o ẹ gbọ́ mi ìyìn ní ọba ò lè yọ wọn o àmọ́ ọba ò ní yọ wọn mọ́ alẹ́ ọba ò lè torí pé ìmáàmù Habibullahi Ọlọ́run fún wọn ní ìwà la ilaha illallah ìtọ́lọ́run fi ròyìn àná Muhammad Ọlọ́run fún ìmáàmù ààfin bẹ́ẹ̀ tí pé wọn nù àwọn náà ìmáàmù ààfin náà ni wọ́n ìmáàmù ààfin tó ju ìmáàmù ìlú lọ bóyá kò yé yín ìmáàmù ààfin kí ni ń jà ààfin ebe ẹ gbádùn ní ẹ mọ̀ túmọ̀ kí ni ń jà ààfin ibi wọ́n ti ń pàṣẹ ìlú kì í ṣe inú ààfin wọ́n fi hàn jẹ ìmáàmù ààfin ẹ̀tún wá ṣe ìmáàmù ààfin kú ni ṣàwá Mùlánà Tọ́lá àwọn ni mo gbọ́ ìgbògbó mọ̀ sọ la ilaha illallah ẹkú wáyé mọ̀ kan. Òun náà ni ẹja fún wọn lẹ́bẹ̀ẹ́ kí máàmù máa jẹ́ máàmù ọjà àgbo ìyún tó bá jẹ́ pé ńgbà tádájọ́ bá dájọ́ tó wọ́n ní tó ìmáàmù ló ní mọ́ṣáláṣí ni o òun náà ni o tó bá tún wá láwọn náà wọ́n tó wá ní mọ́ṣáláṣí náà ẹ gbàgbé ẹ̀ ìmáàmù Habibullahi ó sì wà ń bẹ̀ ni ṣé ẹ mọ bó ṣe ń lọ ṣá wọ́n pèèyàn ní ìmáàmù ààfin tún wá ń jàǹblaka rọ́bọ̀tì kẹnu ẹnu káàkiri ń ṣe ìmáàmù ààfin ni kì í ṣe ìmáàmù ìlú ókè náà ẹ̀yin tẹ́ ẹ sì ń sẹ́rí tí ń dùn mí ni pé ẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ ìmáàmù Mùlánà Tọ́lá tẹ́ ẹ nífẹ̀ẹ́ ìmáàmù tẹ́ ẹ nífẹ̀ẹ́ Mùlánà Tọ́lá ẹ nífẹ̀ẹ́ wọn ìfẹ́ òsì lẹ́ni ìfẹ́ àbòsí ìfẹ́ alábùkù lẹ́ni bẹ́ẹ̀ bá ní ìfẹ́ Mùlánà Tọ́lá ìjọ tí wọ́n ti ń pariwo pé ìmáàmù táǹpà ọ̀tọ̀ ní Yúnúsù yìí bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ wọn ni ẹ ti wá owó bẹ́ẹ̀ bá níláárí ẹ ti wá owó ẹ ti lọ ra ilẹ̀ ẹ ti kọ́ mọ́sálásí tó dáa ju tọ́jú agbó yẹn lọ ẹ wà á lọ gbé Mùlánà Tọ́lá ẹni Mùlánà ẹ fi po wọn lẹ̀ máa bọ̀ wá ń bí ẹ wà á ṣètò ilé tó dáa ọkọ̀ tó dáa ayọ́gẹ́lẹ́ abọ́gínì nígbà tí wọ́n yọ Sanusi Lamido mà wọ́n tí wọ́n gba Sanusi Lamido ni àmọ́ kó láàrí yẹn ní láàrí bẹ́ẹ̀ bá ní láàrí bẹ́ẹ̀ ni ẹ ti ṣe bẹ́ẹ̀. ṣẹ́ẹ̀sì rí èmi ò lè bú gbogbo ẹni tẹ́ ń bú yín tẹ́yìn tí ẹ̀ ń wú sí wúlewúro ń comment section yẹn láti mọ̀ pé ọ̀bẹ ti bá yín dì í nǹkan ti ṣe yín wàláhí tàláhí nǹkan ó ti ṣe yín omi ti tán lẹ́yìn ẹja yín kò sí ọ̀nà àbáyọ mọ́ mo fi Ọlọ́run ṣe ẹlẹ́rìí kò sí ọ̀nà àbáyọ mọ́ ó ti yíwọ́ wàláhí ó ti yíwọ́ ẹ̀ẹ̀kan já ẹ máa kàn fakọ sí i ni ó ti ẹ jẹ́ ń ṣeré díẹ̀ jàre ó ti yíwọ́ jẹ́ kí tún ànáǹsì lẹ́ẹ̀kan sí kí tún ṣe wọ́ ni èmi tí mò ń sọ̀rọ̀ yìí tí n bá rí wọ̀ kan ní comment section tó o bá yẹn sọ́ọ̀tì Ọba Ghandi mo fi Ọlọ́run bá ṣe ẹlẹ́rìí bí mo ti jẹ́ ìfihàn ọ́ sọ wọn pé à ń bá a ṣe jẹ́ ń ṣeré Facebook yìí nísìnyí
gbogbo yín ẹ̀ ń wò pé ẹ̀ ń tẹ́ kọ́mẹ́ntì ẹ̀ ń wò pé ẹ̀wọ̀n kan sọ pé òun lè ra mọ́tò bàbá rẹ̀ gan ní mọ́tò náà tó ló ra mọ́tò ó bọ̀ fámìlì tèmi bàbá ẹ̀ gan ní mọ́tò àṣìṣì tù ẹ̀yin tèmi ẹ̀ mú fẹ́ ṣe fàájì díẹ̀ ni ẹ dákun ẹ jẹ́ máa wèrè kan àwọn kan ṣe fàájì díẹ̀ gbogbo ẹni tí ò bá ti lẹ́kọ̀ọ́ tí ò bú bàbá ò bú baálẹ̀ ò bú àwọn kìnnìún ọ wá ń bú ọba àlú bẹ́ẹ̀yàn bá múrú yín tí wọ́n fi ń jófin kò léèwọ̀ ẹ jẹ́ tó wà nọ́ọ̀sì fún yín torí ọ̀rọ̀ tí mò ń sọ yìí gbogbo ọmọ ajílété ọmọ ọkọ wọ́n sì ń pè léré ni o wọ́n sì ń mú léré ni ẹ jẹ́ tó wà nọ́ọ̀sì fún yín announcement yín lọ sọ́dọ̀ àtàfà àti pásítọ̀ nù yín àti oníṣẹ̀ṣe àmọ́ wàhálà ìjọ tá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìrìn káwọn oníṣẹ̀ṣe kan kí wọ́n jáde kí wọ́n sọ̀rọ̀ kí wọ́n dá sọ̀rọ̀ yìí o kí wọ́n bú ọba o àwọn tí mò ń rí pásítọ̀ ti jáde ó ti bú ọba àmọ́ pásítọ̀ yẹn ti bẹ̀bẹ̀ àwọn mùsùlùmí la pọ̀ jù là ń bú ọba Ghandi àwọn tó wá jẹ́ ọmọ ọkọ Ògbómọ̀ṣọ́ káàkiri gbogbo ayé yányán tí wọ́n jẹ́ ọmọ ọkọ Ògbómọ̀ṣọ́ káàkiri gbogbo ayé yányán wọ́n ní a sọ fún yín pé kí lè máa jẹ́ warning àkọ́kọ́ pé yìí tí sọ pé last warning kì í ṣe last warning warning àkọ́kọ́ warning àkọ́kọ́ warning àkọ́kọ́ ńgbà tó ń pé kó wà acceptable láti bú baálẹ̀ so yẹ kó wá acceptable láti máa bú ọba bẹ́ẹ̀ bá a ní wáyé tí ọlọ́run ò fún ṣe rí bá ṣe àdámọ̀ ti kọrin kan tó tọ́ ó jẹ́ nǹkan orin ẹ̀mú sáré rántí sọ nínú kẹ̀bíra bíi ilá ilé mú máa ṣùgàrà iná sọ gíra làwù ilé mú máa kúbára. bẹ́ẹ̀yàn bá dàgbà àgbàlagbò kan làákàyè tó nígbà ẹgbẹ́ ní sùúrù nìsín nígbà tí o mọ̀ pé baálẹ̀ bó bá sì baálẹ̀ tó náà èèyàn gbọ́dọ̀ ìnsọ́ọ̀tì ẹ̀ sí ọba ló yẹ kí wọ́n yín ìnsọ́ọ̀tì ọlọ́run fún yín làákàyè sá ọlọ́run jogun làákàyè fún yín yóò jẹ́ gbádùn mi ti sọ fún yín mo fẹ́ challenge ẹ sórí mọ́ kọ́mẹ́ntì pé mi ò fi kọ́mẹ́ntì kọ́ lèmi wá ń ṣe èmi ń ṣe fídíò boldness tèmi ní láti wá ṣe fídíò láti wá báàkì imam láti wá báàkì ọba Ghandi mo wá báàkì àwọn mọ́ọ̀mù rẹ̀ o láti wá báàkì ọba Ghandi láti wá fi tako Mọ̀lánà tálà láti wá sọ fún mi pé tí wọ́n ṣe ọ̀dà yìí ìwọ tó nífẹ̀ẹ́ Mọ̀lánà Tọ́lá ìwọ náà jáde má wulẹ̀ kọ́mẹ́ǹtì sọ pé mísìn ẹlẹ́tì you are coming for me ẹ máa bọ̀ fún mi náà ìwọ náà wá jáde kó wá bú ọba wá sọ pé tí àbí mọ̀tẹ̀ bú ọba gan wá sọ pé tí mo sọ yìí wá kó dànù kó mú bi tí ọba ti ṣẹ̀ tó ọba ti jẹ̀bi Mọ̀lánà Tọ́lá kó mú jáde kó mú bi tí ọba ti jẹ̀bi Mọ̀lánà Tọ́lá ẹ mú jáde wá fún mi ẹ ṣe fídíò gbogbo ẹ̀yin tẹ́ ẹ sì ń bẹ ọba kí lẹ̀ ń bẹ ọba fún àti ìríkẹ́ ẹ sọ̀rọ̀ ẹ kàn ń wíwòrowòro rẹ̀ ń jáde ṣe ọba ṣe sùúrù ọba gbogbo tí yẹn bá ṣe ẹ wá kí lẹ̀ ń kìlọ̀ fọba fún kí ni kọ́ bá ó ṣe ṣẹ́kọ́ bá ó yọ Imam Habibullahi ni ṣé kọ́ bá ó yọ Imam Habibullahi ni àbí ọba ló gbé lọ sí kóòtù ni àbí ọba ní kí ìmáàmù má kírun mọ́ torí pé ẹ ronú ni o bóyá tí ẹ fẹ́ ṣe ni ò jẹ́ kẹ́ ẹ rí náà rí ọ̀rọ̀ mọ́ bóyá pílánì lórí ọba Ghandi yẹn pé ẹ sáà nífẹ̀ẹ́ mọ́ ti wà lórí àléfà yún o ní because ọba ò ní kí màmá má kírun ojúmọ́ mọ́ ní jímọ̀ ọjà gbólé ni màmá ló sì kírun sọba lé lọ ọba lé wọn kó mbẹ àbí ọ́fíìsì tí mo ń lò sí ọba ti lé mò ń bẹ́yìn kí lẹ̀ ń bẹ ọba fún àbí ọba ní kóòtù tó fẹ́ dájọ́ àbí ọba ló gbé ọ lọ sí kóòtù ni ṣebí ìmáàmù ló yẹ kẹ́ ẹ máa bẹ̀
ṣé bí ìmáàmù ló yẹ kẹ́ ẹ lọ máa bẹ̀ wípé ìmáàmù ẹ dákun ẹ forí jì ọba o, ẹ lọ gbé ẹjọ́ kúrò ní kóòtù o, ìmáàmù ẹ dákun ẹ má àbí kò yé mi. ẹ kàn ń bẹ ọba ẹ̀bẹ̀ sọnù wónú, ẹ̀bẹ̀ sọnù wó nìyẹn, ẹ̀bẹ̀ ìsọnù wó nìyẹn. irú project tí mo fẹ́ dáwọ́lé yẹn àwọn ok mo ní pé court of ṣẹ̀dá court ò sí wọ́n ló wà ok ìmàpọ̀ wà, mo ti gbọ́ pé ó wà sórí àtẹ̀tẹ̀ wọn accept tẹ́bá ló wà gbọ́ pé ó wà. ṣé ìmáàmù Tọ́lá náà ìmáàmù Tọ́lá sì lẹ́tọ̀ọ́ láti tún ṣe kankan nígbà tó jọ́ sí wọn kóòtù? ó yẹ kẹ́ ẹ dúró di kóòtù ni. abẹ́ expect pé tẹ́ ẹ bá náà wá ń kọbọ̀ sórí gbogbo bẹ̀ yẹn tí ó wá di ọ̀la tí kóòtù wá lẹ́yìn kọ́ lẹ́ni mọ́ṣáláṣí wọn ò ní dáwọ́ padà fún yín o. ìmáàmù ọ̀gbọ́n mi yé Mọ̀lánà Tọ́lá wọn ọ̀gbọ́n mi yé fa gbọ́n mi yé. tẹ́ ẹ bá náwó yín sí anything lẹ́yìn ìgbà tí ẹjọ́ wà ní kóòtù tí kóòtù ò bá favour yín ní gba owó kankan o. Mọ̀lánà Tọ́lá o mọ̀ mí gbọ́ ò jẹ́ gbọ́ mi yé. so tó bá jẹ́ mi lẹ́yìn ni àwọn tó bá ti jẹ́ pé ìnáwó sára mọ́ṣáláṣí àbí sí property mùsùlùmí tó bá wà ní mọ́ṣáláṣí lọ́ọ̀gbà tí ẹjọ́ wà ní kóòtù yìí ní tampa kankan dúró de ẹjọ́ bí mo sọ ẹjọ́ wà kóòtù ọba náà sọ pé dandandandan kóòtù máa favour àwọn so iná ẹ̀ lè fọwọ́ sọ̀rọ̀ pé kóòtù máa favour yín dúró dégbà tí wọ́n ṣe kéèsì yẹn ní kóòtù ẹ jẹ́ kí wọ́n sọ pé tọ́ Mọ̀lánà Tọ́lá ẹ̀yin lẹ jàre now you can continue your project. tó bá rò láǹsìn tí kóòtù bá ní Mọ̀lánà Tọ́lá o mọ́ṣáláṣí ọba tó lé o Mọ̀lánà Tọ́lá o ọba ló fi ń jẹ ọba sì lè yọ yín o ṣé wà ní gbogbo owó tẹ́ ti ná kán kó fún yín ni ta ló rán yín ṣẹ́. ọ̀rọ̀ yín sẹ́ ẹjọ́ wà ní kóòtù ẹtúlẹ̀ ṣẹfẹ́fẹ́ renovate ṣẹ̀ríà kóòtù kan àwọn ṣẹ̀ríà kóòtù yẹn náà ní tẹ́fẹ́ fi dálẹ̀ ṣe rí àmọ́ wà láì gbogbo ọgbọ́n tọmọ bá ní tọ́wá lóun fẹ́ gbọ́n àtẹ́lẹsẹ̀ bàbá ẹ̀ lọ́wọ́ wàláì tàláì gbogbo ẹ̀ mo ti sọ fún yín pé gbogbo àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ ní tilé dóko káàkiri gbogbo ayé yìí ni wọ́n ti ń sọ fún wa gbogbo àwọn ò fara mọ́ kẹ́nìkan kan yìí sọ ti ọba Ṣọ̀ún mọ́ o ọba Ghandi mọ́ o ọ̀rọ̀ yìí ẹ̀ sí mo yẹn ń sọ yìí ẹlẹ́yìn wọn ni ẹ̀ àyè wọn ń ṣeré ni kí náà fẹ́ ṣe o lè continue àti mọ tán fóònù. You may continue. You may continue. You may do what? You may continue. You may continue. So wọ́n nìyẹn ti wá láti ọ̀dọ̀ gbogbo ojúlówó ọmọ Ògbómọ̀ṣọ́ home and abroad ojúlówó ọmọ ọkọ̀ Ògbómọ̀ṣọ́ àwọn kan ni wọ́n kóra wọn jọ bẹ́ẹ̀ o kì í ṣèyàn 6 o kì í ṣèyàn 5 o kì í ṣèyàn 100 o àwọn ni wọ́n ju wọ́n nìyẹn síta o wọ́n nìyẹn tó máa wá officially ó máa wá officially ó máa wá officially so lẹ́tà tí fọ́ọ̀mù tí ìmáàmù bu ọwọ́ lù máa fi sí comment section ẹ̀ ń kálukú ọlọ́ka ibi tí wọ́n ti fọwọ́ sí ìwé láàfin bàbá tó dé fìlà lọ́ọ̀kan yìí ẹ bá wa sọ fún wọn Ọlọ́run ti ṣàánú yín mo rí pé inú mọ́tò lẹ́wà
ibi tẹ́ ń gbé ń da ẹ máa ń jẹ́ kọ́lọ̀ yóò yíbó sí síbò míì and ẹ̀kẹta ni pé ìmáàmù lẹ́tọ̀ọ́ àti ṣe ní project nígbà tẹ́jọ́ wà ní court because ó lè mọ̀ favour yín o tí ó bá dé favour yín kò sí nǹkan kan tẹ́nìkan kan fẹ́ ṣe o ìtẹ́ ṣe last tí ọba táwọn kan ṣe last tí ọba lọ yanjú ọ̀rọ̀ ní wọ́n tún mọ́sáàsì tẹ̀ bẹ̀rẹ̀ sí ní hó lé ọba lórí tí irú ẹ̀ bá tún wáyé lẹ́ẹ̀kan sí tí ọba tún wáyé lẹ́ẹ̀kan sí nǹkan ṣe o so fún di eléyìí ẹ jẹ́ ká gbọ́ ìkìlọ̀ ọ̀rọ̀ yìí kò kàn pé bóyá àáfàá ni mí o bó o bá jẹ́ àáfàá tó o bá wíwì kú ìsọba you are gone bó o jẹ́ pásítọ̀ tó o wíwì kú ìsọba you are gone bó o jẹ́ oníṣẹ̀ṣe tó o wíwì kú ìsọba you are gone kì í ṣe eré o so lẹ́ẹ̀kan sí mugafalu kan mugafalu nínú àwọn mugafalun tí wọ́n ti já sí pé ọ̀dẹ̀ ni wọ́n tó ń bí mílíkì mùsùlùmí ni mí ìjọ tí n bá sọ fún ọ pé Ìmáàmù Tọ́lá o èèyàn dáadáa mọ̀ ṣe bú ọba yẹ ẹ má sọ̀tẹ̀ fún wọn mọ́ o ìjọ òun ló ń bà pé mùsùlùmí ni mí àbí kò lè possible ṣùgbọ́n bí n bá ṣe mùsùlùmí kọ̀ọ̀kan fọ́fadà rẹ̀ tí n bá jẹ́ mùsùlùmí kọ̀ọ̀kan fọ́fadà rẹ̀ so n tí mo mọ̀ ní pé uhibullah mo nífẹ̀ẹ́ Ọlọ́run ọba tó ní mí ìwọ kọ́ ló gbẹ̀sìn mi lọ́wọ́ mi o kò dẹ̀ ń ṣe Maulana Tọ́lá òun ni ó gba ẹ̀sìn tiẹ̀ náà lọ́wọ́ rẹ o Ọlọ́run ni ó gba ẹ̀sìn lọ́wọ́ kó wá bí ó bá dẹ̀ lóhùn ò gbà kò sẹ́ni kankan tí ó fọ́ sí Ọlọ́run ní tó dáa púpọ̀ ni pé gbogbo ìgbà téèyàn bá sọ̀rọ̀ láyé tó bá dá sọ̀rọ̀ láyé tó bá sì gbégbèsè bẹ́ẹ̀ nìkan ò bá tiẹ̀ rí ọ tẹ́nìkan ò lè bá ọ sọ̀rọ̀ máa bára rẹ sọ̀rọ̀ pé ya nafsi tẹ́kìlá ya nafsi tẹ́kìlá ìwọ ẹ̀mí mi ò sì bẹ̀rù Ọlọ́run ya nafsi tẹ́kìlá ìwọ ẹ̀mí mi bẹ̀rù Ọlọ́run bẹ́ẹ̀yàn bá ti ń ṣe bẹ́ẹ̀ kó o tó sọ̀rọ̀ ó ronú pé ṣe tí n fẹ́ sọ yìí sótọ́ ṣé tí n fẹ́ dá sí yìí ṣé báyìí ló ti yẹ kí n dá sí ṣé mo bẹ̀rù Ọlọ́run kí n tó dá sí torí pé àjíbútù liman àìkọ́ọ̀nà annahu yamutu wa'dahu Sàbúrà ló wí bẹ́ẹ̀ ó ló sinmi lè mọ̀ fún ọ tó mọ̀ pé níjọ́ kan ó kú níwọ nìkan wàyáde kúlákábúrí wa'dahu tó bá tún wá kú tán ó ṣe ìṣirò níwọ nìkan wáyọ azabu wa'dahu àfà wàyáde kúlákábúrí wa'dahu ó wọnú sàárè níwọ nìkan kábúrí inú sàárè òun oníhà kan ìwọ nìkan ni wọ́n gbé síbẹ̀ wáyọ azabu wa'dahu ó tún wá ṣe ìṣirò níwọ nìkan Sàbúrà oní kẹ́yìfà ìyẹ́sítà inú síbi nọ́ọ̀sì kí ló ṣe ọ́ jásí pé ìfẹ́ nú torí pé kó o lè bá a ní kó o nífẹ̀ẹ́ èèyàn torí pé òun fi torí pé bóyá torí pé o nífẹ̀ẹ́ èèyàn torí ayé gbọ́ ìfẹ́ ayé ìfẹ́ pé tọ́ mo nífẹ̀ẹ́ èèyàn ò sọ́tọ̀ Ọlọ́run ọba mọ́ ò sọ́tọ̀ Ọlọ́run ọba mọ́ ò sọ́tọ̀ ọ̀rọ̀ mọ́ pèrè kan ní àṣewò àgbà yóò dùn yín pa náà ní ìdẹ́dẹ́rin ọmọ èyí tí mo wíhùn náà kì í ṣe lọ́dọ̀ tiẹ̀ ọmọ kí ó jù mí lọ́nu o
ètò òsì mọ̀ jù mí lọ só ti wúlò fún ọ ná àkọ́kọ́ nu bẹ́yẹn bá mọ kí ó tó bá mọ álífù tó bá ti ṣe láǹfààní tó la palára rẹ̀ káàkiri kú oríire èwe tá a mọ̀ iná là máa ń wí ní ojú screen yìí àwọn tí mò ń wí tọ́lọ́run bá fún ọ láǹfààní kó o lè tan fóònù mo ti tan tó mú lọ́tọ́ bá lè rí táyé bá sì tún gbà lọ́wọ́ rẹ̀ ó yẹ ká kí àwọn tó ní ọkọ rí pé wọ́n náwó lórí owó wọn sì yọ àmọ́ tọ̀ adúpẹ́ fọlọ́run pẹ́ náà rí bí kọ́mẹ́ǹtì ìkànnì lẹ́ lò sí wọn Buhari mọ́ sọ̀rọ̀ kan pé tọ̀ tí n bá mú máìkì lọ́wọ́ tí n máa ń wí kúwì tó ní mi máa wí wọn ò bí ọ̀dà tó gba máìkì lọ́wọ́ mi ọ̀yà máa kun lẹ́yìn ni sọ ọ̀yà máa kun nu kọ́mẹ́ǹtì ni ó sì ń tó ṣe kọ́dà bí ìmọ̀ bí ìrí kéwù bí mo ti wí mọ́ wí bá ní ẹgbẹ́ kan tí mo wí dédé tí mo wí dédé tí mo wí àti ìmọ̀ wí wọn ò bí ọ̀dà tó wàá gba fún lọ́wọ́ mi tó ní mọ́ wí mọ́ torí Ọlọ́run ló fọwọ́ sí mi lẹ́nu Ọlọ́run sì ti ràn wọ́n ṣẹ́ kò fọ̀rọ̀ ràn wọ́n nìyẹn wa tó sì ràn tó fi ràn wá tá a sì ń sọ Ọlọ́run níjà á sì sọ wọ́n tó sì ń gbọ́ wa náà bá ti sì wá gbọ́. Ọlọ́run bá sì sì wá gbọ́ ó di ti àtàwọn tó ní ọ́ nìyẹn kọ́ mọ́ ràn kí àti wí tá a wí nù. So my number is 09078312030 09078312030 ó lè kọ́ọ̀lù mi ó lè whatsapp mi èmi ni máa gbé whatsapp ẹ ó lè wá fẹ́ mọ́rú yẹn tí mo jẹ́ torí orí fóònù yẹn ó lè máa wòpájọ wà bákan náà bọ̀ máa jẹ́ yí máa fi yí ẹ pé gbogbo nǹkan ajúra wa lọ ti jàkadì kọ́ tọ́bájọ́ lé nǹkan mẹ́wàá lẹ̀ mọ́ wọn pé inú kí n fi méje ju ọ lọ káfí mẹ́ta ṣe déédéé wàláhì ìtàlá mi mọ́rú yẹn tó fẹ́ jẹ́ ni o mi ò kéya mo lówó. àmọ́ ọmọ I know where I'm coming from mo dẹ̀ mọ where I dey bí tí mo dé mo mọ̀. So 09078312030 tí o bá fẹ́ mọ̀ nípa tí ń jẹ́ ojúlówó ọmọ ọkọ Ògbómọ̀ṣọ́ àbí wọ́n tó jẹ́ ọmọ ọkọ tó bá gbọ́ tó bá jẹ́ ọmọ ọkọ tó fẹ́ darapọ̀ mọ́ wa WhatsApp number mi 09078312030 ìwọ ọmọ àlè tó bá wá àwọn mọ̀ o a sì há adìẹ ṣùgbọ́n fún ẹ lọ́pàá yọrẹ kú ó ronú yọrẹ kú òní ó ronú nítorí pé nítorí ń bẹ ó ronú yọrẹ kú ń bẹ ni o. So that is it kó lè wà kó sọ àkópa lè wà ọba wa Gandhi ọba wa kábíyèsí o ẹni bá gbé ẹ kú lómi àìkú.